أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. السلام عليكم ورحمة الله وبركاته. àlàáfíà Ọlọ́run orí ajẹ́njẹ́ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá wa gbé o. Ẹ dákun ẹ bá mi share program yìí. Gbogbo ẹ̀yin olóríire èèyàn, ẹ̀yin alálùbáríkà ẹ̀dá níbikíbi lágbàáyé, mo kí wa pé kálàáfíà Ọlọ́run kó máa bá wa. Oríire, ìdùnnú, ayọ̀, àlùbáríkà kọ́lọ́njọ́ jẹ́ ti gbogbo wa lápapọ̀. Ẹ bá mi share program yìí dáadáa. Ẹ bá wa share ẹ bá wa invite àwọn èèyàn wá sórí ẹ̀. Ọlọ́run wa máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀, ọba tí ò ní kú láíláí, ọba alágbára jùlọ. Akójúmọ́re o, adúpẹ́ fọ́lọ́run ọba. Ara orí ńlá kan tí Ọlọ́run ṣe fún àwa Sebilu Najat concept fún ìpalẹ̀mọ́ Ramadan 2024. Ọlọ́run dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀. Kí Ọlọ́run jẹ́ kí Ramadan náà Ọlọ́run jọ̀ọ́ bá wa láyé, kó bá wa láyé. A ti bẹ̀rẹ̀ ìrìn àjò wa láti àárọ̀ yìí lọ. Tí ẹ bá lọ sórí péjì wa, a ṣe kúrò lọ́dọ̀ CG Custom, Controller General gbogbo Custom Nigeria fún ìpalẹ̀mọ́ Ramadan 2024 tí a dẹ̀ bá ìdùnnú bọ̀ níbẹ̀. Sebilu Najat tó bá ti kú bí oṣù mẹ́fà sí oṣù méje kí Ramadan dé láti máa sá eré káàkiri. A máa sá eré káàkiri ni báwo ló ṣe máa yẹ Islam, báwo ló ṣe máa yẹ wá. Adúpẹ́ fọ́lọ́run ọba. Controller General wa náà Muhammad al-Bashir, B.A. Muhammad al-Bashir, kí Ọlọ́run lọ má jẹ́ kó bàjẹ́ fún wọn, kódà kò ní fẹ́ bàjẹ́ fún wọn. Wọ́n tún fún wa ní grace. Lukman Abiodun, you are welcome. Ṣé wọ́n tún fún wa ní grace. Pé kò ní jẹ́nu Ramadan nìkan ni àwọn èèyàn máa rí àǹfààní wa jẹ. Wọ́n ní ká lọ plan kalẹ̀ láti ṣe quiz competition fún àwọn youth wa. Táwọn ó dẹ̀ pé àwọn alágbára ní Nàìjíríà ń bí láti sọpọ́tì àwọn quiz wa pẹ̀lú àwọn gift oníranran. Sábàbí wípé láti lè fi jẹ́ kó yé àwọn youth wa wípé
à ń mu drug à ń mu tí à ń mu nǹkan tí ò dáa tó lè bà ọjọ́ ọ̀la youth jẹ́. Ká gbìyànjú láti ṣiṣẹ́ lórí ẹ̀ ká fi kó àwọn youth wa jọ. Kódà proposal yẹn ti bẹ̀rẹ̀ láti èní. Sebilu Najat concept ti bẹ̀rẹ̀ proposal yẹn láti èní. Islam ẹ̀sìn kan tó já sí wípé Ọlọ́run fún wa ní àwọn èèyàn pàtàkì, but báwo la ṣe fẹ́ rí wọn? Tọ́lọ́run ò bá gbé Sebilu Najat concept kalẹ̀ nípa táwa náà lè gbà láti fi dá sí ẹ̀sìn, ayé ò ní mọ̀ wípé ìdùnnú wà nínú ẹ̀sìn wa. Gbogbo ẹ̀yin tẹ́ join wa, ẹ bá wa share ẹ dákun. Adẹ̀dúpẹ́ fọ́lọ́run ọba náà. Gbogbo ẹ̀yin tẹ́ wo program Save Your Soul lálẹ́ àná, Ọlọ́run bá mi san yín lẹ́san olóore o. Ṣé rí, mo máa ń sábà sọ̀rọ̀ kan lórí program. Kò sẹ́ni tí ò ní ọ̀nà tó ń gbà tó fi ń rí ìbànújẹ́ o. Kálukú mú mọ́ra ni o. Irun tó ti ṣẹlẹ̀ sí mi láti 2017 tí mo wá mú mọ́ra mo wá dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run fi indicate mi lánàá. Ọ̀tọ̀ nírọ́ tí wọ́n pa mọ́ mi, wọ́n ní mo jí $10,000. Ọ̀tọ̀ nírọ́ tó pa mọ́ mi tí wọ́n ní mo jí aago Rolex. Tó dẹ̀ já sí pé ẹni tó pa ogbó rọ́ yìí mọ́ mi, òun ló ṣàkóbá fún físà mi lọ sí Amẹ́ríkà, tó kọ petition lé mi lórí lọ sí embassy wípé terrorist ni mí. Tíjọba Amẹ́ríkà náà dẹ̀ ṣèwádìí ǹjẹ́ ni terrorist ni àbí terrorist kọ́. Ti security Nigeria tí wọ́n declare mi bí terrorist Al-Fulani o. Yóò ṣàlàyé ẹ ibi tí ń bá lọ bọ́ǹbù rí. Mo kàn nígbàgbọ́ wípé bí àsìkò nǹkan ò bá tí tó sọgbọ́n tó dàfẹ́ dá. Àwọn èèyàn ó gba visa Amẹ́ríkà, wọ́n á dẹ̀ sunkún wá bá mi. Màá dẹ̀ wá ọ̀nà láti gba owó lọ́wọ́ àwọn èèyàn pé bá wa fún kó fi ra tíkẹ́ẹ̀tì. Èmi dẹ̀ ń pa tèmi mọ́ra. Àwọn èèyàn á gba visa Canada, wọ́n á sunkún wá bá mi. Èmi á wá ọ̀nà láti gba owó lọ́wọ́ àwọn èèyàn fẹ́ nìyẹn without pé mi ò ní sọ ti tèmi síta. Mo dẹ̀ ń pa tèmi mọ́ra. Mo dúpẹ́ fọ́lọ́run ọba. Àsìkò tọ́lọ́ ní yóò tó náà ni. Ọ̀tá ni máa lé ni. Táwọn tí wọ́n ń bú mi, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Yorùbáwùyí, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Sister kan ní Amẹ́ríkà, mi mo orúkọ péjì ẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ òun náà. Lady kan báyìí òòṣà ṣe kíní kan, mo dúpẹ́ lọ́wọ́ òun náà. Mọ̀dé tí mo fi dúpẹ́ lọ́wọ́ wọn, ẹ má já bú wọn. Ṣé báwọn ni wọ́n ń tẹnu mọ́? Al-Fulani ẹ lọ ṣàlàyé $10,000 tán lẹ jí àtàgò Rolex. Okay, why ìsìn tá là ń support Islam ẹ̀sìn wa? Ìsìn tá ń support Islam ẹ̀sìn wa, ìgbà yẹn náà wá tún wá tẹnu mọ́rọ̀ yẹn. Kémi náà tó lé lẹ́nu ọ̀rọ̀ láti lè máa jàfẹ́sìn mi. Dandan ni ẹ jẹ́ kí n clear ara mi. Ìyẹn ló fà. Ṣé ẹ mọ̀ pé tán bá tẹnu mọ́ $10,000 aago Rolex, mo lè gbogbo ẹ̀ wo fílẹ̀ jàre abádéwájú Ọlọ́run máa yanjú ẹ̀.
Okay, ká tó déwájú Ọlọ́run kọ́lọ́run tó yanjú ẹ̀. Ẹ jẹ́ àkọ́kọ́ yanjú ẹ̀ láyé náà. Alhamdulillah. Àkọ́kọ́ yanjú ẹ̀ láyé náà. Kọ́lọ́run jọ̀ọ́, Kọ́lọ́run gbàdúrà wa. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀. Ìwọ aláwòlà tí wọ́n pè títí tí Saheed Shittu pè ẹ́ títí lórí prógrámù lánàá tó gbago mọ́ tó ṣẹlẹ̀ ní nídàájí ó wá bẹ̀rẹ̀ sí ní pè Saheed Shittu látàárọ̀ ìyẹn náà wá gbago ẹ̀. Ó wá ń pè ìyẹn náà látàárọ̀ ìyẹn náà wá gbago ẹ̀. Ọ̀tá dúpẹ́ fọ́lọ́run lórí yìí o. Síwájú ká tó máa bá prógámù wa lọ, àmì Ọlọ́run Ibrahim Yusuf ṣe ti bẹ̀rẹ̀ lórí ẹ̀. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run kọ kádàrá tá a jọ ṣe Ramadan 2023, gbogbo ẹ̀yin tí ẹ win ní ilẹ̀ lórí prógámù wa. Ẹ jọ̀ọ́ dọ́kúmẹ́ǹtì yín ti rẹ́dí o. Èyí tẹ́ win ní ilẹ̀ 2.5 million naira per plot. Láti lè ṣe Lake Salam. This is deed of assignment between Lake Salam Global Resources Limited, assignor ẹni tó ń jẹ́ Kamorudeen Kọ́láwọlé Ayọ̀fẹ́. Deed of agreement yín, deed of assignment yín o. Ó ti ready o. Ẹ wá sí iléeṣẹ́ wa tó bá ti di ọjọ́ Monday láago 11 àárọ̀. Kẹ́ wá gbà ẹ̀yin tẹ́ win, àtẹ̀yin tẹ́ win lórí TikTok, àtẹ̀yin tó win lórí àtẹ̀yin tó win lórí Instagram, àtàwọn tó win lórí YouTube. Fatima Muhammad tọ̀dọ̀ yín náà ti ready o. Ẹ wá sí iléeṣẹ́ wa kẹ́ wá gba àwọn ìwé yín o. Fatima Ọlásùnbọ̀ Abdulbasit Adio. Ẹ wá sí iléeṣẹ́ wa tó bá ti di ọjọ́ Monday. Bákan náà Abdulsalam Mujib Ọlọ́run wà, ilẹ̀ Lagos State ní o, ilẹ̀ Lagos State òun lẹ win o. Ẹ wá sí iléeṣẹ́ wa kẹ́ wá gba Murtala Buseri deed of assignment yín ti ready o. Ẹ wá sí iléeṣẹ́ wa Murtala Buseri. Hassan Taufik ẹ̀yin náà wá sí iléeṣẹ́ wa o. Lasisi Abdullahi Ọpẹ́yẹmí. Lasisi Abdullahi Ọpẹ́yẹmí. Lasisi Abdullahi Ọpẹ́yẹmí. Orí afẹ́fẹ́ náà sáà lẹ ti wọ́n ní ẹ̀. Àrẹ̀gbọ́dọ̀ announce ẹ̀ náà lórí afẹ́fẹ́. Lawal Aminat Oyindamola. Lawal Aminat Oyindamola. Yeah. Àwọn iléeṣẹ́ Lake Salam.
Mustapha Habib Amole TikTok wọ́n ti kọ síbẹ̀ gan. TikTok orí TikTok lẹ́ni yẹn ti win o. TikTok wọ́n tún kọ TikTok síbẹ̀. Mustapha Habib Amole TikTok. Nori Abolore Oladimeji. Abolore Oladimeji. Abolore Oladimeji. Yusuf Toyib Abiodun. Yusuf Toyib Abiodun. Mubarak Olapade Zikirullah Oladipupo ó dà kó Òṣogbo leleyi wà mo ṣe rò. Òṣogbo Abẹ́dẹ lọ́mọ náà wà. Mubarak Olapade Zikirullah Abiodun. Anafi Abdulrazak Matomi apàṣẹ orin ọmọ tó kọ Sebilu Najat ti kárí ayé ìsọ̀ọ́bá tó lè kárí ẹgbẹ́ ọlọ́lá o Fulani Sheku Amada Lavita Koko Sebilu Najat ní ìjọ wa Islamic Foundation ló pọ̀ wá ìjọ gbígbàdúrà fẹ́ni tó ń wá olówó débẹ̀ ó pọ̀ sí wọ́n mọ́pẹ́ wá ìṣòro kí ló ń kojú rẹ̀ wá sọ f'Olúwa ìdùnnú ní ó dà nígbẹ̀yìn tó máa mọ́pẹ́ wá má fi gbà aládàtú mọ́rù mọ́ darapọ̀ mọ́ wa o àwọn alálùbáríkà ibi náà ń wá. Ọmọ tó kọrin yẹn Anafi Abdulrazak Matomi apàṣẹ orin ìwé ilẹ̀ rẹ ti rẹ́dí o. Àkàndé Suleika ọdún ayọ̀ TikTok láti London. Àkàndé Suleika ọdún ayọ̀ TikTok láti London. Ìwé ilẹ̀ yín ti rẹ́dí o. Ìwé ilẹ̀ yín ti rẹ́dí o. Sulaiman Adam Akorede. Ìwé ilẹ̀ yín ti rẹ́dí o. Sulaiman Adam Akorede. Ìwé ilẹ̀ yín ti rẹ́dí o. Adébáyọ̀ Musa. Adébáyọ̀ Musa ní mo ṣe nìyẹn. Ẹ jọ̀ọ́ àwọn 20 ni kí Ọlọ́run wọlá bó ṣe tó nínú àánú ẹ̀ iléeṣẹ́ Lexalam kí Ọlọ́run má jẹ́ kí ó bàjẹ́ fún iléeṣẹ́ náà Sebilu Najat kí Ọlọ́run jẹ́ kó máa nílọ síwájú sí ẹni tí ó dẹ̀ win ní last year ọdún mi náà ló tún dé tán yìí o Haruna tètè dé ọdún mi náà ló tún dé tán yìí o kí Ọlọ́run jọ̀ọ́ kí ó ṣe nírọ̀rùn fún wa kí Ọlọ́run jọ̀ọ́ kó bá wa ṣe nírọ̀rùn ọlá àti tóbi Ọlọ́run gbogbo ẹ̀yin olóríire yàn gbogbo yín la kí o ẹ káàbọ̀ nánú na yí ṣòfin zamani ìgbà ayé tá a wà nísìnyí a ti ń lo ìgbà ayé kan tó já sí wípé àwọn ènìyàn tá a jọ ń gbélé ayé Aliyu Abdulrahim ṣe insemihu anka koiran àwọn èèyàn tó já sí pé tá bá gbọ́ nípa dáadáa rẹ̀ akfu bá ṣe máa pa dáadáa yẹn rẹ̀ òun ó máa wá o wàá insemihu anka sharran ada àwọn ọmọ ènìyàn tó pé tá bá gbọ́ ṣe Olúwa mú kí yẹn káàbọ̀
nípa burú nípa rẹ̀ àwọn náà ni wọ́n máa fọ́n káàkiri wa in lam yasma'u anka ayya shay'in táwọn èèyàn bá wá sùn tán bá wá jí tán bá wá gbọ́ nǹkan kan nípa rẹ̀ ẹ̀kítara wọ́n á dẹ̀ da irọ́ pa mọ́ ayíta ibi abáyédélé nìyẹn kọ́lọ́n jọ nínú àánú ẹ̀ kọ́lọ́n kó gbàdúrà wa ẹja wa máa continue program wa lọ ẹ bá mi share program yìí ní àná analyze àwọn fídíò àwọn èèyàn wa Muhammad Awal Alayali Alalubarika ẹ bá mi share program yìí dáadáa gbogbo ọ̀tá wa àṣírí wọn ò ní bò gbogbo ọ̀tá wa pátápátá àṣírí wa ò ní bò àṣírí wọn ò ní bò lágbára Ọlọ́run fídíò kan tí mo tún sá bá alápàdé rẹ̀ o ẹni bá ti dárúkọ mi tó gbé fọ́tò mi so àwọn baba ńlá tèmi wọ́n ṣe nǹkan baba ńlá rẹ̀ o dákẹ́ ẹnu ẹ baba ńlá rẹ̀ o ma baba ńlá rẹ̀ ta lọ́lọ́hun kọ́lọ́hun kó má jà bó lórí burúkú dòwò papọ̀ gbogbo àwọn tí wọ́n kó bá gbogbo àwọn tó já sí wípé ṣẹ́yìn rò páwó dákẹ́ ni Sametawo àwọn yàrá pa dákẹ́ ni Khalifa Abdulbasit mo ti dárúkọ rẹ̀ lórí program ń sin o ẹ wá gba dọ́kúmẹ́ǹtì lẹ́yìn o onda mórí lẹ́ẹ̀kan dọ́kúmẹ́ǹtì lẹ́yìn ti rẹ́dí o 11 o'clock lọ́jọ́ Monday àmọ́ retí yín lọ́fíìsì àwọn yàrá pa dákẹ́ àwọn ò ní dákẹ́ lópin ìgbà tẹ́ bá ti dìde láti gbógun ti Islam àwa o irọ́ mi tó bá túkù tẹ́ bá tó fẹ́ pamọ́ mi báyìí òun lókùn tá à ń retí fún ara Ọlọ́run $10,000 aago Rolex sàtí afọ mímọ́ Ọlọ́run dá ètò yẹn fífọ̀ mímọ́ yẹn Ọlọ́run dá dúró di àsìkò sẹ́yìn tí ogun ẹ̀sìn ó máa lọ lọ́wọ́lọ́wọ́ Ajá Zainab Amirul Jalala ẹ wá já continue tí a ti pàdé ní dákẹ́sẹ́ mi ò tí pè ẹ́ dá sọ̀rọ̀ ìpè ẹ́ náà báyìí tó ń bẹ ó ìfarabalẹ̀ báyìí tó ń bẹ ṣe àdúmọ̀ ìta lọ́lọ́ ti tó sọ nǹkan mí ni tíjó ní ìlà gbọ́ àmọ̀ pé ó ti tó sọ nǹkan mí ṣe àdúmọ̀ ìta lọ́lọ́ ti tó sọ nǹkan mí ni Hasan Kabir
Oge ẹlẹ́kẹ̀ pọ̀pọ̀ fún yẹn náà ni. Adéomi Àṣàbí ṣé tẹ́lẹ̀kẹ̀ pọ̀pọ̀ fún yẹn náà ló sọ. Ó ti tún sọ nǹkan mi, ó yá pé òrùkó sọ nǹkan mi. Ẹja wa gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí ń tiẹ̀. Kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So àwọn baba ńlá tèmi wọ́n ṣe nǹkan nínú ayé. Baba ńlá rẹ̀ wò sẹ́ àti lọ́dọ̀ àwọn baba ńlá rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tiẹ̀ náà ká tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ baba ńlá rẹ̀. Ó péjọ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Tí a ti pàdé ní orí ètò. Ó ní reason, you are welcome. Gbogbo wa náà la mọ nǹkan tí. Ìwọ tó bá ti dárúkọ mi lórí fídíò ẹ tó dẹ̀ ṣe program máa analyse fídíò ẹ. Ní tí mo ń dúró dè náà lọ́jọ́ àná yẹn máa wá analyse fídíò ẹ dáadáa. Ṣẹ́yìn lẹ́yìn ò ní gbọ́ ẹ̀ nígbà fún Islam ni. Ẹ máa ṣe tí ká máa ṣe tiwa. Ẹ má bà wá lórúkọ jẹ́. Ẹ má bẹ̀sìn wa lórúkọ jẹ́. Bá kó billions of naira ká máa kó lọ Saudi Arabia ká jẹ́rú Lárúbáwá kò kàn yín. Gbowó lọ́wọ́ yín. Ṣé kí ni? Gbowó lọ́wọ́ yín. Àwọn ẹ̀ ń bínú pé à ń sọ pé kọ́lọ̀ ń paná Adébọ̀rẹ́ kọ́lọ̀ ń paná Adébọ̀rẹ́. Ṣé mọ́dún tẹ̀ tí ń pè wá lónímọ̀lé ni? Ṣé ẹ máa gbà? Ṣé ẹ máa gbà tẹ̀ tí ń pè wá? Tẹ̀ tí ń pè wá lónímọ̀lé onímọ̀lé onímọ̀lé. Agbádá ló bá wálé ni. Agbádá ló bá wálé ni. Àmọ́ fún lórí afẹ́fẹ́ wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ọmọ ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì tọ́mọ ẹni bá gbèdì dúró ni tó bá jọ ọmọ rẹ ni o tọ́mọ ẹni bá jọ ọmọ rẹ ni o ọlọ́mọ sì ọmọ ogun ọlọ́mọ olórí ibú tí tọ́mọ èèyàn bá jí ọmọ àgbákò èèyàn á lọ rẹ́ǹtì ọmọ tó dẹ̀ bá sọ lọ́mọ àgbákò tó fẹ́ kó bá ẹbí ọmọ àgbákò tó fẹ́ kó bá ara tó bá ń gbọ́ ọlọ́mọ jẹ́ afọmọ ọlọ́mọ sọmọ ọlọ́mọdé afọmọ ọlọ́mọ sẹ́nu sọmọ ajásí pé kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀ kó jẹ́ káwọn ọmọ wa gbọ́ tiwa ìyá mi fi ṣaláṣàánú sí mo ń fa agbádá ràn kí ẹ̀ mo wọ agbádá sọ́tà mi lọ́rùn Oya continue lẹ́kẹ̀ sí ọmọ ẹlòmíì. Ọmọ ẹni máa jẹ́ because wọn lè ká ọmọ èèyàn àti ọmọ tó da àti ọmọ tí ò da wọ́n máa ṣí mọ́ ọmọ èèyàn ni. Rárá o rárá Ọlọ́run má jẹ́ ká ṣe ohun tí ò da mọ́mọ́ tiwa gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà lórí ètò yìí àtèmi tí mò ń sọ̀rọ̀ ní agbára Ọlọ́run àwọn ọmọ wọn ò ní yàyàkuyà àwọn ọmọ wọn ò ní kó wa síta bí ọmọ ọjọ́ mẹ́jọ níta burú bàbá Túndé Jubril tọ́mọ ẹni bá kó wa síta lọ́nà tó dáa ìyẹn ló dáa jù àkílódé táwọn èèyàn ń jẹ́lọ́sì agbádá mi bàbá Túndé Jubril àwọn èèyàn wọ́n ń jẹ́lọ́sì agbádá mi Abbas Atiku Sheikh Muhyiddin Lafakra oh my God bóyá tó kù tẹ́ ti sọ ní ìsinmi pé ìyá kan ló kọ́ jáde ó ní mo gba owó màálù 50 kọ́ ni ògúnfe 50 àti kí tó ní 60 màálù 60 ògúnfe 60 mo dẹ̀ gbà pẹ̀lú
mo gba 500,000 lọ́wọ́ mo ní mo fẹ́ fi ra màálù 60 ogun Ọlọ́run kó mi yọ ńbẹ̀ o. Aago Rolex $10,000 Ọlọ́run tún kó mi yọ. Bóyá agbádá ló kù jáde ni mo jí gbé báyìí. Karat ojú òní tí Ọlọ́run á gbàdúrà wa iṣẹ́ lọ lórí ẹ̀. ìdí pé kò dá tó ayé máa pè lọ́mọ ọ̀yàn ni so ọmọ ọ̀yàn yẹn ọmọ ọ̀yàn ló máa jẹ́ dọjọ́ alẹ́ ìmú nìran díran màmá tún máa reference ẹ̀ pé oyè ọmọ báyìí lèèyàn bí. Ta ni Ọlọ́run? Ọmọ àwa oníṣẹ̀ṣe ni. Ẹ̀gbọ́n àwa oníṣẹ̀ṣe ni. Good of you. Àbúrò àwa oníṣẹ̀ṣe ni. Good of you. Bí ẹ̀yin ò ṣe lè fi ọmọ yín ṣeré bẹ́ẹ̀ náà làwa náà ò lè fi ọmọ wa ṣeré. Ìyá wa Ọ̀ṣunrìntọ́ àbí kí lórúkọ Ọ̀ṣun títí ẹ? Kí lórúkọ Ọ̀ṣun títí ẹ? Bóyá Ọ̀ṣunrìntọ́ ni àbọ̀sùngbèmí Ọ̀ṣungbèmí níjà àbọ̀sùngbèmí lẹ́jọ́. Ìyá Ọ̀ṣunrìntọ́ láìjọ tán ti wá ń wá sí kóòtù wọn àmọ́ rí yìí ó mà wá sí kóòtù ẹ lè fọ̀rọ̀ ẹ̀ ṣeré ó wá kóòtù láìjọ tán ti ń wá kó tó di pé wọn wá mọ́ yìí wọn àríyá mi ò rí ẹ rí inú fídíò pé Ìlọrin láwa yìí o kóòtù láwa yìí o Ìlọrin láwa yìí kóòtù láwa yìí o mi ò rí ọjọ́ kan tó wá sí kóòtù bá ṣe ń ṣẹjọ́ tó ní Ìlọrin. Dáúdà jí ní kí wọn dákẹ́ ẹnu ẹ mi ò tí ì pé ẹnu ẹ dá sọ̀rọ̀ èmi ò rí ẹ o bóyá wá ó dàfẹ́ rí wá tààrí ẹnu kámẹ́rà o ó lè ṣe é ṣe o àbí kó wá ní kó wá lé ẹ̀mí kó má wá lára continue nítorí jẹ́ kí n analyze fídíò ẹ eléyìí ni fídíò ẹlẹ́ẹ̀karùn-ún tí wàá dárúkọ mi abẹ́lẹ̀ kẹrin mo wá ní ó ti wá tó báyìí jẹ́ kí n wá jẹ́ kó popular sí kí n bẹ analyze fídíò ẹ jẹ́ bẹ analyze fídíò ẹ ṣe bí kí n sáà lè dẹ́ lóun náà ló fi ń dákọ mi yẹn kọ́ ọmọ Jésù you are welcome màá wá bẹ analyze ẹ continue. Ó lè rí mi rí lórí afẹ́fẹ́ ṣùgbọ́n kò mọ̀ mí one-on-one. Ṣùgbọ́n lẹ́nìí níbi gbogbo nígbà gbogbo ni màá máa sọ yí pé ẹbí mi ni. Ẹbí mi ni nínú ẹ̀sìn, ẹbí mi ni nínú ìgbàgbọ́, ẹbí mi ni nínú gbogbo nǹkan. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kíní ẹni. Bí ẹ̀yin mùsùlùmí tí ẹ lè fi ọwọ́ bo ọmọ yín tó lọ léèyàn kúrò nínú ṣọ́ọ̀bù tó ní commissioner of police ló ní pé kóun lọ léèyàn kúrò ńbẹ̀. Má parọ́ Ọ̀ṣunrìnwí má parọ́ bọ̀bọ́ tó lọ léèyàn kúrò nínú ṣọ́ọ̀bù wọ́n arrest ẹ̀ wọ́n dẹ̀ prosecute ẹ̀ kò dẹ̀ sí mùsùlùmí tó support ẹ̀. Why tó lọ léèyàn kó nu shop má parọ́ o kò dẹ ara tá à ń sọ rèé o fídíò tó sọ pé commissioner of police ló ràn wá mú jáde o fídíò tó ti ní commissioner of police ló ràn wá tó parọ́ mọ́ commissioner of police wá mú jáde o. Bá sọ wípé ẹ gbọ́ títí ẹ fọwọ́ bo àṣìṣe ẹ̀. Mo gbọ́rọ̀. Ẹ fẹ́ kó ṣẹ̀wọ̀n tẹ́rọ́rìstì tọ́ àlẹ́jẹ̀. Àwa náà àdúró ti ọmọ tiwa, àdúró ti ẹbí tiwa, àdúró ti ọ̀rẹ́ tiwa,
àdúró ti ẹni tiwa. Wàláhì bẹ́ẹ̀ ṣe dúró yẹn mo láìkẹ́ wáyé dá ní dúró tì í ẹbẹ́ ẹni ránṣẹ́ ẹbí yín ni èèyàn yín ni ara yín ni wáyé dá ní dúró tì í. Ìtọ́kọ̀ wá dùn mí bẹ́ẹ̀ ni wípé bó ṣe wà nù prison yẹn tó ààrẹ nìkan sọ pé jẹ́gẹ́ mi náà kí n bọ́ síta kí n bẹ̀rẹ̀ sí ní bà àwọn èèyàn lórúkọ jẹ́ kọ́ lè mú èmi náà kí èmi náà lọ jọ́ yẹn bẹ́ẹ̀ yẹn láfi mọ̀ pé ẹbí tí yín èèyàn ti yín nù. Òye àbí òye bẹ́ẹ̀ ṣe dúró tí yẹn ò dà bẹ́ẹ̀ rẹ̀sẹ̀ tó blame yín bọ̀tẹ́ wá wá lánàá wá níjọ́ Thursday ìyẹn nìkan ló kàn dùn mí ó dùn mí ta lọ́lọ́run dé báyìí wọ́n gbé dé tó bọ́ lẹ́nu Black Maria owó ọ̀tún wò sí báyìí kò rẹ́ni fojú jọ. Kò rẹ́ni fojú jọ. My respect mi Gbenga Michael Ọláoyè point of correction Tani Ọlọ́run Abdulaziz is not a Muslim o toro sọ pé he is a Muslim ìyá ta lọ́lọ́run lè jẹ́ mùsùlùmí yóò bẹ́ jiyàn lórí yẹn bọ̀ ta lọ́lọ́run ò kì í ṣe mùsùlùmí o ta lọ́lọ́run ò kì í ṣe mùsùlùmí o ta lọ́lọ́run ò kì í ṣe mùsùlùmí o bẹ́ẹ̀ bá rà fà kan tó ń kàn ṣe káyé lè láìkì òun pé ta lọ́lọ́run lè padà di Islam wọ́n lè ṣe kíní kan kán lè máa rí òun bí ẹni rí problem ti ẹ̀ nìyẹn o ta lọ́lọ́run ò kì í ṣe mùsùlùmí o ó dẹ̀ declare fún gbogbo ayé bóun èé ṣe mùsùlùmí pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pẹ̀lú ìwà pẹ̀lú ìdánasun Kùránì pẹ̀lú ìbú ànábì Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú tàbùkù bá wọn sàábé pẹ̀lú tàbùkù bá Kaaba. Mi ò ní block ẹ brother mi màá kọ́ delete comment yẹn ni bọ̀ mo ní láti ṣàlàyé fún ẹ. Àwọn àbá kan wá ń ṣe bí ẹni rere lẹ́nìí gẹ́gẹ́ kan ibi tó bá fẹ́ wà ní ó já mọ̀ ibi tó bá wà ní ó já mọ̀ tó bá jẹ́ tó bá yí pé oníṣẹ̀ṣe ní ẹ lábẹ́lẹ̀ tó ń fi Islam bojú já mọ̀ àṣírí irọ́ ò lè bò ẹ má dárúkọ anybody àṣírí irọ́ ò lè bò but kó máa takú àwa Islam pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ kó wá máa believe pé àwọn Islam ò mọbi tó belong sí. Wọ́n já second world war lẹ́ o. Continue jàre ọ̀sùn rí wí. Mo ń lọ lénìí níbo lórí Facebook mi ni mo rí ètò kan. Okay. Ètò yìí ó dá lórí Al-Fulani àti ní respect. Am I your mate? Am I your mate? Má bínú èèyàn gbọ́dọ̀ respect obìnrin torí pé ìyàwó ilé ẹnìkan ni ẹ́ but I'm not your mate. Kò tiẹ̀ fàáfàá kún ọ kò fi bọ̀dá kún ọ kò fi bàbá lálùkùránì kún ọ fi kò fi doctor kún doctor. Pè mí lórúkọ jàre. Mo fi ṣàwàdà ni o. Mo fi ṣàwàdà ni o. Àbí kò ní dádì Al-Fulani. Al-Fulani kí ló dé ó ti lámọ́ mi jù náà àbí kò pè mí ló ń kó Al-Fulani kí ló dé ó ti lámọ́ mi jù náà ó ti ẹ̀dá mi pé ó kàn dá pé ó gbogbo Al-Fulani báyìí ara mi dẹ̀ sẹ́gìrì bí ó láìkí ẹja rí. Lágbàjì commissioner of police ló ní pé kóun lọ lé èèyàn kúrò ńbẹ̀. Tẹ́ bá sọ wípé ẹ gbọ́ títí ẹ fọwọ́ bo àṣìṣe ẹ fẹ́ kó ṣẹ̀wọ̀n terrorist tọ́ àlẹ́ jẹ
àwa náà a dúró ti ọmọ tiwa, a dúró ti ẹbí tiwa, a dúró ti ọ̀rẹ́ tiwa, a dúró ti ẹni tiwa. Mo ń lọ lẹ́nìí. Kí ló ń wá kiri? Lórí Facebook mi. Kí ló ń wá kiri? Kí ló ń wá kiri? Ó ń lọ lẹ́nìí. Kí ló ń wá káàkiri? Jọ̀ọ́ tẹ́lẹ̀ náà kí ló ń wá kiri? Ó ń lọ lẹ́nìí lórí Facebook ẹ. Gbà tó wá lọ tó wá bọ̀ lórí Facebook. Èmi gbà tó ń gbọ́dún lọ gbọ́dún bọ̀ lórí Facebook ọ̀dọ̀ mi ló wá yà sí. Mo máa ń gbọ́dún lọ kálẹ̀ lé ọlọ́tọ̀ Buhari ọ̀dọ̀ mi lọ́nà wa ni ó yà sí. Oh my God. Aláì ibi gan fúnra mi gan mọ̀ fúnra mi mo fọ́ ni nǹkan tó fà á ọmọ ìyá mi jẹ́ sọ fún ẹ. You need to make yourself happy o. Láti 2017 ni mo ti ń gbé ìbànújẹ́ pé wọ́n competition lé mi lórí mara mo dẹ̀ make ara mi happy. Àfẹ́ntí bá sọ fún Ọlọ́run dẹ̀ ń ṣàánú mi ìdẹ̀jẹ́ kó affect mi torí mo gbà yí pé gbogbo nǹkan láyé ọwọ́ Ọlọ́run ló wà. Mo nígbàgbọ́ nínú kádàrá Ọlọ́run bí nǹkan bá wá yóò tún lọ ni wàláhì. Mélòó bá ṣe búlì mi tó lórí social media ó yẹ kọ́tà mi ti kú. Ọ̀ tí n bá kú nísìn àwọn ọmọ ló wà nílẹ̀ yìí. Gbogbo challenges tó bá wù kò rí látàtìsá bí máa wá já kàmínà al-mashakil lè ànà al-mashakila olùwànà lórí fún wa. Jẹ́ sọ fún ọ mọ́ tara pẹ̀lú gbogbo challenges tó bá ní láyé. Ó lè ṣe é ṣe kó já sí wípé challenges tó bá ní ẹ òun ló máa jẹ́ àdírẹ́sì gíga fún ẹ. Ó lè ṣe é ṣe bẹ́ẹ̀ kó já sí pé challenges tó bá ní ẹ òun ló máa jẹ́ àdírẹ́sì gíga fún ẹ. Ó gba aládùúrà gbogbo ìṣòro tí kálukú wá ní ó máa jẹ́ step oríire fún wa o inshallah. Ọjọ́ tó máa bí òkè ẹ púpọ̀ continue. Ni mo rí ètò kan. Ní sùúrù máì tí rétò tó lóorin lọ ẹni mo fẹ́. Ni mo rí ètò kan. Olóorin lọ ni náà mo kọ́ fẹ́ gbọ́ bí tó ti rìn lọ yẹn. Àwa náà a dúró ti ọmọ tiwa, a dúró ti ẹbí tiwa, a dúró ti ọ̀rẹ́ tiwa, a dúró ti ẹni tiwa. Ọjà gbé bọ́lọ̀ ń sọ. Mo ń lọ lẹ́nìí lórí Facebook mi ni mo rí ètò kan. Ètò yìí ó dá lórí Al-Fulani àti Lágbàjì. Labib Lágbàjì. Baba Labib. Ètò yẹn wọ́n ti ṣe látànà. Al-Fulani wá pè Labib sórí ètò wípé báwo ni wọ́n ṣe rí ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ Tani Olohun àti ọ̀rọ̀ wọn. Labib wá ń dá Al-Fulani lóhùn wípé òun ò tiẹ̀ kọ́kọ́ fẹ́ ṣẹjọ́ tẹ́lẹ̀ wípé ṣùgbọ́n òun kò dé wá wò pé wọ́n bá òun lórúkọ jẹ́ òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣẹjọ́ ń sìn. Confirm. Baba Amiru Ajala, you are welcome. Wole Ola TV, mo kí yín Baba Alubarika. Kò ní bàjẹ́ fún yín sà. Ìpè mo máa ń dún statement kan wípé tí bàtà èèyàn bá ro lárojú ó ṣe tán àti fẹ́ ya ni. Exactly, ó ṣe jàre ọ̀rọ̀ gidi ni. Níjọ́ tí bàtà Tani Olohun tó kí gbogbo àwọn àfáà mọ́lẹ̀ tó ń bú wọn. Tó bú Ànábì wa Muhammad, tó bú ìyá ńlá wa Aisha, tó bú Ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀, tó dáná sun Kùránì, tó dájú jàkọ Islam níjọ́ náà lọ́hùn bàtà yẹn ń ró
gbogbo àwọn mùsùlùmí dákẹ́ ní pé kí lè léyìí ọ̀rọ̀ nǹkan lè léyìí nígbà tọ́lọ́run ó ṣe ìyá wa Ọ̀ṣunfúntọ́ bàtà rẹ̀ bá ya o ìyá bàtà tọ́lọ́run tí bàtà rẹ̀ ya yẹn tí wọ́n lu bàtà yẹn títí tó bàtà yẹn tó padà ya ló gbé débi tó wà lẹ́nìí ẹ̀yin dẹ̀lẹ́ ẹ̀yin ló nílù ẹ̀tẹ́ kọ́kọ́kọ́kọ́ máa jó lọ mò ń wẹ̀yìn ẹ̀ ẹ̀yin ni o continue. àwọn èèyàn wọ̀nyí wọ́n ti dè àwọn èèyàn sí oníṣẹ̀ṣe kákàkiri láti máa sọ fún wọn pé kán máa bẹ̀bẹ̀. àwọn wí. kán máa bẹ̀bẹ̀. so ní evidence tó sọ yẹn lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí wọ́n dẹ̀ ẹ̀sà àwọn oníṣẹ̀ṣe wo náà dẹ̀ èèyàn sí kán máa bẹ̀bẹ̀ àwọn wo táwọn sọ wọn pé òun fẹ́ gbẹ̀bẹ̀ ta lọ́lọ́run fúnra rẹ̀ gan ní òun fẹ́ kíkèsí continue àwọn gádẹ̀ ti rẹ́ẹ̀dì kíkèsí continue ọ̀túnla monday ní sí another case mi gbám tó bá ń gbé wá sí kóòtù lọ́túnla fún béèlì ẹ̀ tó láwọn fẹ́ gbà lọ́túnla wọ́n á tún láàdì pẹ̀lú another case mi tó lágbára gbám èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ tún jáde kẹ́ bú mi ẹlẹ́ni gbọ́ ni èmi náà ò ní gbà another case mi tó ní agbára ni o ó lágbára ni o. Omagbo, you this man, release him and stop. Mukhtar Ahmed. Irọ́ ni o, kìí ṣe orúkọ yẹn o. Orúkọ yẹn kò kàn lórúkọ yẹn ni o. Torí Mùsùlùmí olóríire. Tó jẹ́ àwọn olóríire tán jẹ́ Mukhtar Ahmed. Àfáwà Muhammad Rasulullah. Àfáwà Mukhtar Ahmed ni olóríire ni kìí ṣe olúwo yìí. Wọ́n yé èso lórí rẹ̀ pa. Continue. Kò dẹ̀ sí nǹkan méjì tó fi sọ pé kó bẹ̀bẹ̀ ní pé. Ìyẹn gbé fọ́tò mi báyìí. Ó gbé fọ́tò mi tó wá dùn mí. Àbálàbí gbọ́wọ́ sétí láti jó ni wọn release ẹ̀ kó káwọ́ kò létí. Èmi náà dúró bí wà ló kan pẹ̀lú agbádá white. Kò release mi kí n kún bẹ́ẹ̀ kí n máa lọlé. Ó wá ní kí n máa analyze ẹ̀. Aleyi, mo wà lórí program. Wọ́n fẹ́ yẹ̀yẹ́ ẹ̀sìn wa ni. Wọ́n fẹ́ sọ fún ayé wípé wọ́n fẹ́ sọ fún Saudi wípé ẹran wọn táwọn so mọ́lẹ̀. Yes. Wọ́n ti bẹ̀bẹ̀ o. Wọ́n ní nǹkan ṣe nínú ẹ̀ ni. Wọ́n ní. Ọ̀rọ̀ tó sọ yìí ó sì wá jọra wọn. Tàlọ́lọ́run tó wọ́n dè mọ́nú tó ń filẹ̀ sínú ẹ̀wọ̀n nísìn. Mùsùlùmí fẹ́ sọ fún Saudi pé tó a ti rí mú o. God. Ṣé ẹ̀yin dẹ̀ máa jáde ṣe fídíò báyìí? Ẹ̀yin ronú kẹ́ tó jáde sọ ni. Ṣé ẹ̀yin ronú kẹ́ tó jáde sọ ni. Ó sú mi o. Nǹkan tó fẹ́ gbà nínú ẹ̀ ni. Tí wọn ò bá ní nǹkan tó fẹ́ gbà, ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kéèyàn mọ̀ pé òun right kó máa sọ fáwọn èèyàn pé ẹjọ́ ẹ̀bẹ̀ mi. Ṣé ń gbọ́ báyìí? Ẹjọ́ ẹ̀bẹ̀ mi. Yóò dà fún ọ. Ṣé ń gbọ́ báyìí? Ẹ ń gbọ́ àbẹ́ gbọ́? Gbogbo ẹjẹ́ máa ń pariwo ẹjọ́ ẹ wá bẹ̀ ṣé ń gbọ́ báyìí? Ṣé ń gbọ́? Ẹ̀yin ẹjọ́ bẹ̀bẹ̀ ṣẹ́nigbọ́n tí ń lo against yín báyìí. Ṣẹ́nigbọ́n tí ń lo against yín báyìí. Tẹ bá bẹ̀ mí máa gbẹ́bẹ̀. Wọ́n wá ń lọ sí abẹ́ ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe tó ń wà lórí ayélujára. Wọ́n lọ sọ fún wọn pé kó máa bẹ̀bẹ̀. Wọ́n lọ yàn àwọn èèyàn tí wọ́n kó máa sọ fún wọn pé kó bẹ̀bẹ̀. Tó bá ti bẹ̀bẹ̀ wọ́n máa gbọ́. Ó ṣe Ọ̀ṣunfúntọ́ so wá rí àwa ti wá sọ fáwọn èèyàn pátápátá tó bá jẹ́ mùsùlùmí gidi jọ̀ọ́ torí Ọlọ́run jọ̀ọ́ mo fọlá Ọlọ́run mo fi bẹ̀ẹ́ látòrí sàbí najat mo ń sọ fún ẹ báyìí jọ̀ọ́ torí Ọlọ́run má ẹ fà lọ kọ́mẹ́ǹtì bí kankan pé ẹjọ́ ẹ díkítà lọ́lọ́run bẹ̀bẹ̀ mo bẹ̀ yín lórúkọ tọ́lọ́ ẹ dákun ẹjọ́ case continue ẹjọ́
ẹ jọ̀ọ́ ẹ má ever ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dákun ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn abáńtà ń sọ rèé èmi sọ fún ta lọ́lọ́run mo sọ fún ta lọ́lọ́run báyìí nígbà táwa ń kọ́ tó ń jọ tọ́ọ̀sì ẹgbẹ́ mi ló jókòó sí ìyá rẹ̀ ń sunkún wájú rẹ̀ báyìí ta lọ́lọ́run gbójú sókè kò wòye báyìí wallahi tallahi thumma billah alukurani dà mo fi títóbi Ọlọ́run bá búra mo ní ta lọ́lọ́run ìyá rẹ̀ ló ń ké yìí bó ṣe ṣeré tọrọ bá ń kọ sí lọ́wọ́ ẹ̀wọ́dà yẹn dẹ̀ mírí báyìí bàbá ìyá ló ń ránlẹ̀ ló ń bẹ̀bẹ̀ yìí ẹ má ẹ bá lọ kọ́mẹ́ǹtì mọ́ o pé ẹjọ́ ẹ jẹ́ kó bẹ̀bẹ̀ o ẹjọ́ torí Ọlọ́run o ẹjọ́ o òun náà ti ń lo ègé sí yìí o bẹ́ẹ̀ lọ kọ́mẹ́ǹtì lábẹ́ fídíò àwọn èèyàn wáyé táwọn èèyàn gan fúnra ara wọn ó tiẹ̀ ẹ̀ gbogbo àwọn mùsùlùmí ó sọ lọ́mọ kọ́mẹ́ǹtì wípé mi ò gbọ́rọ̀ yẹn gbọ́ náà o mi ò gbọ́rọ̀ yẹn gbọ́ o but tó bá wá rí bẹ́ẹ̀ àwọn oníṣẹ̀ṣe ń wá sọ́dọ̀ tiwa wọ́n wá ń bú wa à ń blọ́ọ̀kì wọn ẹ̀yin wá ń lọ síbẹ̀ lọ kọ́mẹ́ǹtì pé ẹjọ́ bẹ̀bẹ̀ ẹ̀wẹ́ kò dá ní. Continue. Àwọn tí ẹ tẹ́ ẹ̀rán sí wa pé kọ́ máa sọ fún wa pé ká máa bẹ̀bẹ̀. Dákun ẹ̀ sọ fún tọ́ dákẹ́nu ẹ̀ bá mi mú ẹnìkan jáde ọ̀ fọ́ìsì ẹnìkan ọ̀ mẹ́sẹ̀jì ẹnìkan. Àwọn mẹ́sẹ̀jì ẹnìkan tí wọ́n sọ wípé kán wá bẹ̀bẹ̀. Salaam alaikum wà lórí program sa o wà lórí program. Ẹnìkan tó tẹ́ ẹran sí tó wà ní ẹjọ́ ẹ wá bẹ̀bẹ̀. Ẹjọ́ ti bẹ̀bẹ̀ ẹ máa gbọ́ àwa ti ní làákàyè nítorí pé gbogbo ìrìn àjò tó dé bá wa yìí ìrìn àjò tá a pláàni fún ni nítorí a kì í ṣe oníwàhálà à ń ṣe onífìtínà à ń níṣẹ́ lọ́wọ́ oníṣẹ̀ṣe tẹ bá rí tí ò bá níṣẹ́ lọ́wọ́ á jẹ́ pé kò gbé òtítọ́ dání wọ́n wá lọ ń bi àwọn èèyàn tiwa ipe kọ́ máa sọ fún wa pé ká máa bẹ̀bẹ̀ Làbíbù Lágbàjì ó ní nǹkan tóun ṣe dúró nídúró yìí pé orúkọ òun tó bàjẹ́ yẹn òun ò ní gbà. Yes. ẹ jẹ́ bá mi bèrè question kan lọ́wọ́ Làbíbù Lágbàjì pé ṣé kí wọ́n tó gbé Tani Olohun lọ síbi tí wọ́n tì í mọ́ òun ni fídíò yẹn ti wà lórí afẹ́fẹ́ àbí lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ́ bẹ̀ ní fídíò yẹn ṣẹ̀ṣẹ̀ wà lórí afẹ́fẹ́ kí ló wá dé tí ò dìde láti gbé kèsì dìde nígbà yẹn tó jẹ́ pé nísìnyí ṣé rí gbogbo ọpọlọ tí ẹ ń lò. dákẹ́ ẹnu ẹ náà dákẹ́ ẹnu ẹ ìbéèrè gidi ló béèrè jáwádọ́ lóhùn ṣé ẹ máa tó sọ ń bí ó ní wáì tí Làbíbù Lágbàjì àfáwà Làbíbù Lágbàjì ò gbé kèsì dìde ńgbà yẹn. tó wá já sí pé ìsìn ni àbá Làbíbù Lágbàjì ṣe wá gbé kéèsì jáde já wá sọ fún ohun tí ò yí ọ àbá Làbíbù Lágbàjì nìkan kọ́ o kéèsì 8 ló wà nílẹ̀ o ṣíṣe ń tẹ̀lé ni o wọ́n yanjú yẹn lọ́wọ́ làbá Làbíbù ṣe gbé tiẹ̀ àbá Làbíbù tiẹ̀ fẹ́ gbé jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ but àbá Làbíbù ti gbé tiẹ̀ jáde ńsìn tó bá di Monday another one mi àtún gbé tiẹ̀ jáde. tó bá di Monday another one mi ò tún gbé jáde tó bá di on the 19 tí wọ́n ní ká gbé padà wá sí court another one mi ò tún jáde gbam tó bá di on the 24 another one mi ò tún jáde gbam àní ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ó tẹ́ wa lọ́rùn o as it dey sweet us kọ́ni it dey pain them ẹ̀rọ a máa ṣe bẹ́ẹ̀ bó ṣe da gẹ́lẹ́nu ó ṣeun
ó yé mi jàre president wálé tẹ́sí kò yé mi ṣé tani ọlọ́run wá yàn rẹ kò rán ìyá ẹ̀ náà ìyá tó ń sunkún tani ọlọ́run wò ó sọ wá rán ni. wọ́n wá pè mí pé tani ọlọ́run ló ń fẹ́ bá mi sọ̀rọ̀ láti inú prison kí n rìkọ́ọ̀dù òun kí wọ́n á pè ẹ̀ fáyé pé wàláhì tàláhì wàláhì tàláhì ọlọ́run mo fi búra kí wọ́n á pè ẹ̀ fáyé pé òun ti bẹ̀bẹ̀ onírà rẹ̀ mi kọ́ á pè mí tí n bá tún wá sí kóòtù prison kan láìpẹ́ yìí gan tó ní mo plan àwọn oúnjẹ kan tá à ń ṣe lọ́wọ́ tá a fẹ́ gbé wá bá tún bẹ gbé tiẹ̀ wá màá tún fún ọ lówó mo sì fún ọjọ́ òní. àbá làbíbù ò fẹ́ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tí ì ká kéèsì àbá làbíbù làbínúyà àbá làbíbù ó ti kọ kéèsì ẹ báyìí ẹ mọ tó ń pè lófin òfin ò yé yín rárá wàláhì òfin ò yé yín rárá ìyá ọmọ yẹn nìkan lánú kan ṣe mí. ìyá ọmọ yẹn nìkan láàánú kan ṣe mí torí pé ìyá yẹn fúnrara ìyá yẹn náà níjọ́ tẹ́ ṣe fídíò àkọ́kọ́ táwọn èèyàn dẹ̀ wá tẹ́ wọ́n á sọ fún yín pé ẹ má ṣe fídíò mọ́ o ẹ má bọ́ ọmọ yín bẹ̀bẹ̀ mọ́ o àwọn máa yọ jáde o ẹ̀yin náà wá dákẹ́ ẹ retí pé Jésù ó dé gbàtí Jésù ò wá dé mọ́ lẹ bá bínú bọ́ sí Gálílì. tó sì jímọ̀ wọ́n ní kí n bì kíáfù láti fún lóúnjẹ àìmọye àwọn ẹlẹ́wọ̀n táwọn fún lóúnjẹ àìmọye ẹlẹ́wọ̀n táwọn fún lóúnjẹ iléeṣẹ́ tí wà wà registered London Federal Government of Nigeria. ara tàn yá yẹn títí tọrọ yẹn fi wá worst tó bá jẹ́wọ́ lábíamọ́ kọmọ rẹ wà níbi tó wà láti yejọ́ yìí kó wá dákẹ́ ó wá worst lọ níjọ́ tó wá pé 50 days tán ló máa lò yẹn ló ṣẹ̀ wá sunkún ló wá jáde kí ló wò láti jọ yìí. àwa náà a níyà kékeré bóyá pé adájú tó bẹ́ẹ̀ ìyá ọmọ màní ẹni sọ̀rọ̀ náà màmá ẹ sọnù fídíò ẹ pé òun ló ń fún un lóúnjẹ gbàtẹ mọ̀ bẹ́ẹ̀ pé òun ló ń fún yín lóúnjẹ màmá kí lẹ dákẹ́ fún látọjọ́ yìí èmi sọ fún ya yẹn bẹ́ẹ̀ o kí lẹ dákẹ́ fún látijọ́ yìí ẹ̀dá pé òun ló ń fún yín lóúnjẹ wọ́n dẹ̀ finish ọmọ yẹn fún yín àbí àgbà ti finish ẹ̀ fún yín ni. ẹrù wá àwa kí ẹ pẹ̀lú gbogbo kọ́mẹ̀ntì àwọn èèyàn ni wá bí kọ́mẹ̀ntì tí ò dá ò ní kọ́mẹ̀ntì ẹlẹ́ẹ̀kejì mọ́ ni kọ́mẹ̀ntì tí ò dá bíbá yìí ò ní kọ́mẹ̀ntì ẹlẹ́ẹ̀kejì mọ́ ni o lè máa lọ bú mi ní orí péjì mi o àmọ́ níbí èmi ẹsẹ̀ tí wọ́n fi kọ́mẹ̀ntì ilẹ̀ ń bí nígbà tí kọ́mẹ̀ntì tí ò dá báyìí máa lẹ́sẹ̀kẹsẹ̀ ò kọ́mẹ̀ntì mánu. tẹ́ fẹ́ lò láti fi convince àwọn èèyàn wípé kì í ṣèjà ìsìn lẹ́ ń jà. bẹ́ẹ̀ ni tó bá níjà ìsìn là ń jà a lè jàfẹ́sìn wa à ń jàfẹ́sìn wa ni ẹ̀yin náà ń jà fún ṣẹ̀ṣẹ̀ ni tẹ́ ẹ̀ bá jà fún ṣẹ̀ṣẹ̀ èèyàn báyàn lórúkọ jẹ́ ẹ̀ bá wí lórí yìí gbogbo ẹni tó ń ṣe fídíò látijọ́ yìí
ta nínú yín tó ever sọ wípé ẹ mùsùlùmí number 1 ẹ má bínú o ta lọ́lọ́hun oníṣẹ̀ṣe ní mi paraku o nǹkan tó ṣe yìí wáyé tó ń bá àwọn ẹni lórúkọ jẹ́ Irúnmọlẹ̀ ò fẹ́ bẹ́ẹ̀ Ọ̀rúnmìlà ò fẹ́ bẹ́ẹ̀ Ọbàtálá ò fẹ́ bẹ́ẹ̀ Ògún ò fẹ́ bẹ́ẹ̀ kí ló tún kù Ọya ò fẹ́ bẹ́ẹ̀ kí ló tún kù Èṣù ọ̀dàrà ò fẹ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tẹ́ gbà ní ọ̀gá yín kẹwàá kò sẹ́nìbọ̀dì tó sọ bẹ́ẹ̀ nù yín àfi fẹ́ràn àwọn oníṣẹ̀ṣe ní ẹfẹ́ lé àwọn oníṣẹ̀ṣe kúrò láàrin lórí ìtẹ́ ń sọnù ta ló ẹfà treat kéèsì defamation of character nù yín kò sí tẹ́ẹ̀bà tó sọ náà òbú ìmọ̀ bú ọ ni òbú ìmọ̀ bú ọ ló ń wí lẹ́ ń wí lẹ́yìn ọmọ Òkìkí Ọlá yẹn brother Òkìkí Ọlá yẹn àti Àṣà Yorùbá TV àti Òkìkí Ọlá yẹn nìkan kódà àpótí ẹ̀rí náà ń bú wa tẹ́lẹ̀ kó tó change padà àwọn tó bá ti wá change padà tó bá ti wá wípé bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí bí kéèsì ṣe ń lọ yìí ẹ̀bẹ̀ ló máa yanjú ẹ wá sọ àwọn ènìyàn dọ̀tá ẹ máa sọ àwọn ènìyàn dọ̀tá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín inú yín láìkì mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ látara kéèsì yìí ẹ láìkì mi mọ́ alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ò dẹ̀ láìkì mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ látara kéèsì yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní láìkì mi alhamdulillah alhamdulillah sójà go sójà kọ́m ní báràkì lọ́bì kankan pátá ló yé ayé gbogbo ẹ̀ pátá ló yé ayé pé ìjà ẹ̀sìn lẹ́ ń jà bẹ́ẹ̀ ni wọ́n lẹ̀ ń pa bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò mọ̀ Al-Fulani yes kò sẹ́ni tí ò mọ̀ wípé ìjà ẹ̀sìn lẹ́ ń jà you are very correct kò sẹ́ni tí ò mọ̀ president Nàìjíríà gan mọ̀ pé ìjà ẹ̀sìn lẹ́ ń jà sẹ́rí ara tá à ń sọ fún ọ̀nà president ní president ti ń yanjú ọ̀rọ̀ Chicago University certificate of Chicago University ló kàn pẹ̀lú ọ̀rọ̀ ọ̀tá lọ́lọ́run ló mọ̀ pé iṣẹ́ ìsìn lẹ́ ń jà ọmọ dákẹ́ mọ́ mọ̀ nílà káyé o ẹni tí ò mọ̀ nílà káyé mọ́ ṣòfò ayé o ẹni tí ò nílà káyé ẹni ò mọ̀ nílà káyé ọmọ ráyé wa o pírẹsidẹ́ǹtì ó tí ẹ ní kánsílọ̀ àdúgbò àbí chairman local government president lọ́hùn ó yẹ president wa o wọ́n máa arrest ẹ fún yẹn o ó ti defame president wa tó ti parọ́ mọ́ president wa ẹni tó já sí wípé bóyá wedding certificate ẹ̀ lókù tí wọ́n tó béèrè lọ́wọ́ rẹ̀ ń sìn wọ́n ní president o ọmọ you dey play. Nàìjíríà mọ̀ pé ìjà ẹ̀sìn lẹ́ ń jà bẹ́ẹ̀ni adití Nàìjíríà tó bá fi ọwọ́ júwe fún ó mọ̀ pé ìjà ẹ̀sìn lẹ́ ń jà bẹ́ẹ̀ni ṣebí àwọn ọmọ oníṣẹ̀ṣe tí wọ́n sì ń ṣe tiyín lẹ́ ń fi Stalin convince kó lè máa rò wípé kì í ṣèjà ẹ̀sìn lẹ́ ń jà ìbanilórúkọ jẹ́ lẹ́ ń jà. Now nínú fídíò yẹn Labeeb Lagbaji ó wá sọ wípé ọmọbìnrin kan wà ó ní ó máa ń ṣe ètò lórí afẹ́fẹ́ ó ní ọmọbìnrin yẹn máa ń ṣe bí Ọ̀rúnmìlà. ìwọ ti ẹ̀kọ́ nìyẹn náà gbogbo ayé. ó ní ọmọbìnrin yẹn ó ló máa ń ṣe bí Ọ̀rúnmìlà. ṣé wọ́n ṣe bí Ọ̀rúnmìlà ni? Labeeb Lagbaji ǹjẹ́ o lè ṣàlàyé díẹ̀ fún wa nínú ìwà Ọ̀rúnmìlà? kí ni àwọn nǹkan tó rí lára ọmọbìnrin náà tó fi wé Ọ̀rúnmìlà? sórí mistake tí bíi láàká rẹ ò wá kún dèrè má bínú pé mo sọ bẹ́ẹ̀ o èèyàn lòun ṣe bí Ọ̀rúnmìlà ìtumọ̀ rẹ̀ ńlẹ̀ Yorùbá ni wípé kí ló ṣe é gan ṣe àgbẹ̀yìn ilẹ̀ gbà pọ́rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run lọ́dọ̀ tí ẹ̀ẹ́dẹ̀gbà pọ́rúnmìlà ó jẹ́ bákan pàtàkì sí yín báwa náà ṣe gbà pa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀gá wa ni èèyàn lè sọ́n sí pé kí ló dé tó ṣe bí ànábì náà kí ló dé tó ṣe bí ànábì yẹ ò ní mí nìkankan
làákàyè ló fi gbọ́ téèyàn bá sọ pé kí ló tó ń ṣe bí Ọ̀rúnmìlà ẹgbẹ́ yìí gbà pọ̀ Ọ̀rúnmìlà lọ́dọ̀ tí èèyàn pàtàkì ni stand ìdí ìtumọ̀ tán sọ nìyẹn kì í ṣe pé mọ́ ìwọ Ọ̀rúnmìlà. gbogbo nǹkan tí ẹ̀yin ṣe yìí ẹ̀yin ṣe ń dùn mọ́ yín ẹ rí gẹ́gẹ́ bí nǹkan tí ò dáa ẹ rí gẹ́gẹ́ bí nǹkan tí ò dáa nígbà tí ìwọ Làbíbù Lágbàjì tó lá inú ẹ pàkà tó ń fi obìnrin wé Ọ̀rúnmìlà tó ń sọ pé ọmọbìnrin kan dàbí Ọ̀rúnmìlà. ẹ̀wọ̀n yìí má bàjẹ́ o. ọmọbìnrin kan tó ń ṣe bí Ọ̀rúnmìlà. ẹ̀wọ̀n yìí má bàjẹ́ o. Làbíbù Lágbàjì wá ṣàlàyé fáyé bí Ọ̀rúnmìlà iṣẹ́ ìwà àti ìṣe Ọ̀rúnmìlà tó jọmọ́ ti ọmọbìnrin tí wọ́n ń sọ yẹn. àbá Làbíbù ẹ ṣe mistake o màá dẹ̀ bá yín wí láàrin yẹn o wáyé tẹ́ ẹ fi ń wé Ọ̀rúnmìlà. wáyé tẹ́ ẹ ń fi ẹni ìwé Ọ̀rúnmìlà tẹ́ ẹ lè fi wé Ṣàngó àbí kẹ́ ẹ fi wé Ọya tó wọlé ńlera. ṣorí ẹ jẹ́ kí n sọ fún yín Al-Fulani wá dó statement kan ó wá sọ wípé fáìlì ti wà lẹ̀ rẹpẹtẹ ó ní ẹ fẹ́ kú. yes confam mo ti tún sọ. bí àwọn bá ṣe ń gbé eléyìí làwọn máa gbé tọ̀hún. ó ṣeé ṣe kó kàn wọ́n náà o tó bá di fíìmù. ó sì nǹkan méjì on a mission of shutting down the oníṣẹ̀ṣe. mission àti shut up oníṣẹ̀ṣe. ìyẹn ò possible kò possible Islam ò lè ní kó oníṣẹ̀ṣe má ṣe tiẹ̀ Christian ò lè ní kó oníṣẹ̀ṣe má ṣe àkàrà a lè kí Christian má ṣe tiẹ̀ náà a ti fẹ́ shut down oníṣẹ̀ṣe torí kíni. mà fọ́ ni o wàá bá wa lórúkọ jẹ́ nìsín ìwọ náà ò tí ì ṣe é débẹ̀ o torúkọ tiẹ̀ náà wà nínú orúkọ yẹn o mi ò ní purọ́ fún ẹ o. àmì ò ní parọ́ o mi ò ní purọ́ o. màá wo list yẹn gàdà bóyá orúkọ rẹ dáàbò orúkọ rẹ wà ń bẹ nínú list yẹn má báyàn lórúkọ jẹ́ o wọ́n máa arrest ẹ o wàláì Ọlọ́run mo fi búra o wọ́n máa arrest ẹ o mo serious o mo báyàn lórúkọ jẹ́ wọ́n máa arrest ẹ ni o. anybody tó bá ti comment tí ò dáa ẹ sára ṣe kíni ẹ sára ra fi rẹ anga kíní sórí ẹ. ṣọ̀nù wọn Al-Fulani ọkọ mi yẹn dùn kò lẹ́nu. sí champion forever. bẹ́ẹ̀ ni. lọ́mọ yẹn kò sí champion forever. èmi náà. ìgbà ló nígbà lò. bẹ́ẹ̀ ni. ìgbà tó bá wá lò yẹn ó wá dìpẹ́ndì lórí tó bá ṣe lò ó sí. bẹ́ẹ̀ ni. nítorí bó ṣe lò gbà yẹn ní àwọn kan tí ń wà tí wọ́n ti ń dìvẹ́lọ́pù tiwọn lọ́wọ́. exactly dákẹ́nu ẹ ìgbà ló nígbà ń lò ọ̀rọ̀ gidi ló sọ ìgbà títa lọ́lọ́run náà fi wà tó fi ń lo ìgbà rẹ̀ gbogbo wa à ń dìvẹ́lọ́pù tiwa lọ́wọ́ ìgbà tiwa ló wá dé yìí ṣé bí ìròyìn ni ta lọ́lọ́run ìròyìn ni now Legend of Africa ibi ta lọ́lọ́run náà yà sínú 1000 naira odidi legend yìí odidi hero yìí ìgbà tó ń lò gba títí ẹ gbogbo yín rẹ́rìn ni ìgbà tí gbà wá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn ẹ wá ń ké ká ẹ wá ń ké ká ẹ̀yin àmì ṣe mi ò correct ni ìgbà ló nígbà ń lò wáyé tó ń lò gbà tí ò dáa ìgbà wá yí padà léò náà lórí nísìn ó wá ní kò sí champion forever ṣe bí champion yín ni wọ́n ti gbàgbára lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbàgbára lọ́wọ́ ẹ̀. Hello, salamu alaikum warahmatullahi wabarakatuh. Mo rí program wa ẹ lè dá sí jẹ́ kí n fi sí speaker. Okay wọ́n fẹ́ dá sí program yìí. Yá bismillah. Bẹ́ẹ̀ni
ṣe rọrọ yẹn. Okay, sir. ọ̀rọ̀ tẹ́ ẹ̀rọ láìsí lọ́wọ́ yẹn ọ̀rọ̀ tí ó dáa ni. Okay, sir. kẹrí àwọn èèyàn wa wọn mọ nǹkan tó ń lọ. wọ́n kàn rò pé kéèyàn kan lọ ra fóònù. kó wá gbé fóònù sí ẹnu kó máa sọ̀rọ̀ òun nìkan ni wọ́n ń pè ní analyze. because mo ń wo ojú lédi yìí tó ń sọ̀rọ̀ yìí nísìn bóyá ló tó kan náà ọmọ ṣẹ́ka Wallahi. but social media kò jẹ́ ká mẹ́gbẹ́ ara wa. kò já mọ́ o. ìkíní nìyẹn ìkejì ni pé tẹ́ rí mo travel mo kúrò ní Nàìjíríà àbí mo wà ní Nàìjíríà mo ti wọ́n rò bóyá táwọn ti kúrò Nàìjíríà yẹn àwọn ti wà special àwọn ti wà better than other people. ṣe rí ẹ bá ń wo ẹlòmíì ẹ máa rí pé ọ̀rọ̀ tó ń jà lẹ́nu ẹ̀ kò tiẹ̀ sí ọgbọ́n. rárá. nínú ẹ̀ rárá. ìyá oníyà ó ń sun ẹkún ìwọ bọ́ sórí social media ó ń sọ nǹkan tí ó èmi rò pé mi expect wọn irú àwọn tó wà ní diaspora ẹ̀ kan wá sí Nàìjíríà so kan wá dé Nàìjíríà kan wá lọ sí prison kan dẹ̀ sílẹ̀kùn. Àbí. Kọ́ máa fà lọ sílé. Àbí. Because ẹlòmíì ò kí ń ro ọ̀rọ̀ kó tó gbé kalẹ̀. I don't know, ó sú mi o. Torí pé wọ́n ń wá traffic lórí Facebook. Nǹkan tí ò yẹ kán dá sí ọ̀rọ̀ àti pé nígbà tí ó yẹ kán tó ọ̀rọ̀ wọn ò tó bẹ́ẹ̀. Ẹ kàn máa rí pé kàn máa sáà máa wọn mọ̀ ẹ mọ̀ pé àìmọ̀kànmọ̀kàn wọn. Àìmọ̀kànmọ̀kàn wọn ni wọ́n fi ti ọmọkùnrin yìí sí ibi tó wà yìí. Exactly. Àìmọ̀kànmọ̀kàn tí mò ń dọ̀rọ̀ àti mú jáde ni pé wọ́n rò pé bóyá gbogbo ọ̀rọ̀ èèyàn lè sọ. Wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ ó ní limit. Ṣé ní kọ́ńtírì tí wọ́n wà tí wọ́n gbé ẹlòmíì wà ní Canada ẹlòmíì wà ní Germany ẹlòmíì wà ní UK. Ṣé bí wọ́n ṣe ń rúdù sí gọ́ọ̀mẹ̀ntì tó wà nìyẹn? Àbí? Ṣé bí wọ́n ṣe ń violate social media tó wà nìyẹn? Wọ́n kìdìbọ̀ ìta wọ́n ń tọ̀ sínú ilé. Wọ́n kìdìbọ̀ ìta wọ́n ń tọ̀ sínú ilé. Ṣé wọ́n mọ̀ wípé ignorance of law it's not an excuse anywhere. Mi ò mọ̀ ní kò yẹ kó sínú òfin o. Mi ò mọ̀ ní ìyẹn ò kọ́ ní òfin o. Ìyẹn ò sínú òfin rárá. Bẹ́ẹ̀ ni. Because wọ́n rò pé bóyá ọ̀rọ̀ court ó dàbí wọ́n rò pé bóyá ọ̀rọ̀ court ó dàbí ọ̀rọ̀ baálé ẹ̀yà ìwọ kúnlẹ̀ kó rojọ́ ìwọ náà kúnlẹ̀ kó rojọ́ bóyá ẹ máa lọ. Ọ̀rọ̀ ìjọba ò rí bẹ́ẹ̀ òfin fẹ́ jújù bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ rí nǹkan tí àwọn ọlọ́pàá tó kọ́kọ́ ń wá tàlẹ́ náà for the first time ni pé ó ti commit felony. Felony. Bẹ́ẹ̀ ni nǹkan tó commit nìyẹn. Látòrí nípa pé ó ń ṣe kí ni ó instigate disturbance in the public. So fẹ́lẹ̀ wọ̀nyẹn náà kàn wá fún. So opportunity pé wọ́n rí mú náà olówó ń jẹ́ káwọn ilé kó máa jáde. Àwọn náà ibi tán wà kan mọ́ rò pé bóyá tí wọ́n bá sọ̀rọ̀ jù pé àwọn ìjọba ò lè lo fídíò wọn against wọn o. Kan mọ́ rò pé bóyá àwọn ti travel yẹn àwọn ti kọjá ewé. Interpol sì exist all over the world. Confirm Interpol wà o.
so tí kọ́mọ́rò kó bẹ́ẹ̀ tó pé àwọn tí wọ́n sí Nàìjíríà àwọn lè máa instigate crisis Nàìjíríà. Most of them, they are even some are Muslim, some are not Muslim. Wọn kì í ṣe oníṣẹ́ ti kankan. Wọ́n kàn wá traffic. So traffic tí wọ́n ń wá ni wọ́n fi ń pe àwọn di oníṣẹ́ ti àwọn pàpà lọ́dọ̀. So ẹ̀kan mọ̀ pé òfin ojú òfin ó fọ́ o kò mọ́ bá kò mọ̀ jẹyẹ o. Kan ṣọ́ra. Ẹ ṣe gan sa. Ẹni tó bá fẹ́ máa post lórí social media kí wọ́n mọ̀ pé táwọn bá post wọ́n lè lo against wọn irrespective of the country tó ń gbé. Báwo kan wà? Ẹ ṣe gan sa. Ẹ ṣe gan mo dúpẹ́ sà. Ẹ ṣe sà. Ẹni tó pè mí wọlé yìí London lẹ́ni ẹ ti pè mí wàláhì tàláhì ọ̀gá àwọn security ni omíyalé ọ̀gá àwọn security ni ẹ tó pè mí yẹn ọ̀gá àwọn amòfin dákẹ́nu ẹ náà ní sùúrù o bọ̀bọ̀ tó ń pè mí yìí ní sùúrù o jẹ́ kí n pè é padà bó ṣe ń pè mí yẹn wọ́n máa disturb kọ́ọ̀lù yìí ni jẹ́ kí n sáré pè mí báyẹn jọ ẹnìkan ń pè mí bẹ̀yẹn jẹ́ kí n sáré pè jẹ́ kí n sáré pè where is the peace in Islam ó wà ń lọrin hello mo wà lórí program ni bó ṣe ń fi nọ́mbà yẹn pè mí hello ẹ jọ̀ọ́ ẹ jẹ́ mo fẹ́ pe ẹni tó ń disturb mi yẹn ẹ jẹ́ kí n pè direct. Excuse me. Ẹ bá mi share program yìí. Ó dẹ̀ ń pè mí sí ọmọdé ẹ ló mú wà lórí program bó ṣe ń pe nọ́mbà yẹn mú wà lórí program ni. So fẹ́ sọ̀rọ̀ ni yà máa jẹ́ kí n fi ẹ sí speaker kó dárúkọ ara ẹ máa fi ẹ sí speaker yà. Bá mi reduce volume bá mi reduce. Mo ti reduce ẹ. Okay, ó yá. Assalamu alaikum gbogbo ilé pátápátá. Yà gbogbo ilé ń gbọ́ o yà. Mo fọlọ́ ń kéye mo sì fi àná Muhammad kí gbogbo wa pátá. Sallallahu alaihi wasallam naam. Ẹ rí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ Omíyalé lórúkọ mi Omíyalé Adémọ́lá láti ìlú Ìbàdàn. Omíyalé Adémọ́lá láti ìlú Ìbàdàn. Speaker Yorùbá Nation gbà kan. Bẹ́ẹ̀ ni ló ti wá dọmọ lẹ́yìn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wáyé. Ẹ rí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ iṣẹ́ rí àwọn èèyàn wa alákòóbá tó tó wọn láyé yìí ò sí. Òyìnbó ní kinní kan sorry àti thank you. Ọ̀rọ̀ méjèèjì yẹn kò síbi tí ò lè gbéyàn dé. Tó bá ṣe òyìnbó tó bá sọ pé sorry ó ti tọ́nu wọn o. Tó bá sọre fún yàn náà téèyàn bá ṣe lè ṣe thank you inú ń tọ̀ ti dùn. Ìbéèrè ìlọ̀rọ̀ bọ̀bọ̀ tí ń jẹ́ ta ni Ọlọ́run yìí òǹgá tó ń béèrè pé ta ni Ọlọ́run tó máa ti ń jọ́ lọ́ǹgá. Ẹ̀dá tó lè mọ Ọlọ́run ò sí. Tó bá wá fẹ́ máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pé ta ni ń jọ́ lọ́ǹgá ọ̀rọ̀ àmọ́ sí ní ọ̀nà tó fi ní mú ìbanilórúkọ jẹ́ fún ọmọ làkejì dání. Ọ̀nà tó sì fi ní ta àbùkù báyẹ̀sìn míì tó fi máa polongo ẹ̀sìn tiẹ̀ tó rò pé ó gbé dání tó rò pé lọ́dáa jù ó máa polongo rẹ̀ lọ́nà tiẹ̀ kì í ṣe pé ó fi máa tàbùkù ẹ̀sìn míì. Kìí sì ṣe pé wọ́n wà mú gbogbo ń tẹ́lòmí ò ṣe ó délé lórí torí káyé ó lè fẹ́ tiẹ̀ kò rí bẹ́ẹ̀. Tẹ́lẹ̀ rí ọ̀pọ̀ àwọn tí máa ń wo àwa tá a máa ń sọ̀rọ̀ fún alákòóbá pọ̀ nù wọn o. Kò gbọ́dọ̀ bẹ̀bẹ̀ kò gbọ́dọ̀ ṣe kinní kan
ẹlòmíín sì ní inú ilé rẹ ló wà tó ń gbádùn lásìkò tó wú ọkọ ẹ̀wọ̀n ọmọjọ́lé. àbí o. freedom nígbà ń pè ní freedom àwa ti fi ìgbà kan wà ní bondage rí. wá bá mú wa. omíyalé má bínú mi ò fẹ́ ṣe yẹ̀yẹ́ o níjọ́ táwọn DSS kó ẹ lọ Àbújá ẹ lọlé ọdún báwo lọ́hún ṣe rí sọ́hún dùn. ẹni bá mọ̀ lọ sí prison ó mà máa dúpẹ́. DSS bá mú yàn òun tán ó ti máa tọrọ kú gan fún rẹ̀. La ilaha illallah. because ibi táwa wà níbi tá a ti rúurùn tá a mọ̀ ìgbà tí lẹ́ẹ̀ mọ́ tá a mọ̀ ìgbà tí lẹ́ẹ̀ sún ni. torí mẹ́rin yẹn náà fi fẹ́ àmọ́ àánú mi wà máa ṣó ń tán pé òun sì pé gbogbo àwọn mọ́gàjì agboolé yín wọ́n lọ bọ́ bẹ̀bẹ̀ kó ń bí ọwà yìí. bí ọwà yìí ṣe ibi tó yẹ kéèyàn wá nígbà tá admin ta ni Ọlọ́run tó bọ́ ta sí ń wí kẹ́tẹ̀kẹ́tẹ̀ admin ti pawó òun sì ń pawó lọ ẹni tó ń fi ń pawó sì ń bẹnu àhámọ́ sọ wá nífẹ̀ẹ́ rẹ̀ nu. kò nífẹ̀ẹ́ rẹ̀ náà kọ́ báyìí pé ta ni Ọlọ́run náà ń wo ẹ̀yìn tó ń rí nǹkan pé ọ̀pọ̀ àwọn tí ń sọ̀rọ̀ àfi ń gé ní traffic ẹlòmíín sọ̀rọ̀ nítorí monetization wọ́n sọ̀rọ̀ nítorí pé wọ́n ní ìfẹ́ ta ni Ọlọ́run. ọ̀rọ̀ dàbí ibi kí n fọ̀rọ̀ tèmi ṣẹ̀gbáǹpù nígbà tá a wà lójú méjèèjì tá a wà lórí pé gbogbo wa la mọ̀ pé ìyà ń jẹ̀ràn Yorùbá a sì dìde fúnran Yorùbá now Ọlọ́run wa yan pírẹsidẹ́ǹtì ọmọ wa jáde pé mo ṣe pírẹsidẹ́ǹtì Yorùbá àwa tẹ̀lé kò sí tọ́jú wa ò rí tán gbà náà mo wá rí i pé ntọ́ ọba ń ṣe lásìkò kan tí ń bẹnẹfíìtì lára rẹ̀ iná máa ń wọ́ṣìpù o. ìgbà tó bá rí pé o fẹ́ lora rẹ lọ́nà tó dáa ọ̀nà tó fi ní kúnú àtẹ̀wò mà ó dọ̀tá wọn o. Allahu Akbar. ó yẹ kí ta ni Ọlọ́run máa mọ̀ pé gbogbo àtàlùkálẹ̀ fún pírẹ́sì yìí ìgbà kan àwọn náà kulẹ̀ fẹ́ nǹkan tí wọ́n ì fẹ́ ntótó láyé tẹ́lẹ̀ ni wọ́n ń dunnú sásìkò gbà ẹ́ iṣẹ́ tó ti kú tó bá wẹ̀yìn dáadáa yóò rí pé ọ̀pọ̀ àwọn èèyàn ti ń pariwo òun tẹ́lẹ̀ wọ́n ti reduce. ọ̀pọ̀lọpọ̀ wọn sì ní ẹtí ń bẹ́ẹ̀ lú ẹ̀bùn ní pariwo ta ni Ọlọ́run is our freedom fighter kí ni freedom fighter yín bẹ̀ lórí pé ń dìfẹ́ mu èèyàn. Defamation of character is the same thing as a murder case. Bóyá wọn ò mọ̀. Kò yé wọn. Ẹni tó ń parọ́ ní òṣèlú ọ̀dà nígbà téèyàn wá bọ́ ta nǹkan tó sọ. Níjọ́ mo ti sọ pé bọ̀bọ́ yìí ọ̀mọ ní kó o ní odidi Rasulullah ní Muhammad kó o lórí èkó. Nígbà tí kéèyàn gán wá ya ìlérí ikú tányányá ọ̀yẹ́ kí irú statement yẹn kó jáde. Kí lèèyàn lérò lọ́kàn ara rẹ̀? Tó fi wá máa sọ gbogbo nǹkan báyẹn tó táwọn èèyàn ò ní wò from the angle from the aspect tí ọ̀pọ̀ wa fi ń wò wọ́n wò from the aspect ìgbéyàwó máa ṣe lọ máa wò bó ṣe wú yẹn kíní kan kò sì rí bẹ́ẹ̀ ká ṣe nǹkan ní ọ̀nà tá a fi ní padà ní ìbálẹ́jọ́ níwájú Ọlọ́run lọ́dà. ẹni oúnjẹ tá a pàdé lẹ́kọ̀ọ́ mo ń sọ fún yín pé ẹ dákun ẹ bá wa bẹ Sheikh Latibu náà ni ẹ bá wa bẹ gbogbo àwọn yòókù náà káyọ̀ ẹ̀ wò tí Ọlọ́run ká wo tànẹ́ Muhammad káyọ̀ wo ti ìyá tó bí ká wo ti ìyá tó bí ká dákun ká má wo ti gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yẹyẹ ọlọ́sùn pẹ̀rẹ̀gẹ́ àti kí ni tó kàn ń pa gbogbo ọjà ìgbà tó àkàlà ń ṣe fídíò ibi tí wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀ ń wò yìí ọkọjá ntẹ̀yìn fọwọ́ yẹpẹrẹ mú ìgbà tó àkàlà fún ilé ẹjọ́ ní ọtímẹ́tọ̀mù tí wọn ò bá mú jáde ògùn ó gbé jáde sóògùn wò wá ṣiṣẹ́ mọ́ ni. Ògùn travel ni. ṣé wọn ò rógùn ẹ pè Ṣàngó ẹ pò wọn lákàáyé ẹ pè Èṣù ẹ pè gbogbo ẹ kó gbé jáde nínú bí ó wà náà kéékèèké sí die down. Wọ́n lọ fún strike. Wọ́n lọ strike. ìgbà tí wàá rí tó ti di bẹ́yẹn kán bẹ̀tẹ̀ ní sọ́ọ̀rì lèbó nídìí. sọ́ọ̀rì lèbó ní gbogbo táǹsẹ̀ yẹn wá kàfẹ́ kó bá máa yẹ sí ni because as the case is going. tí Ọlọ́run máa mú o nílé ẹjọ́ bá decide láti go on recess tán fún tó àjọ nkẹ́sì di next year ibi tí ó ti gba tẹ́gùn lọ́dún tí ń bọ̀ nù o. láyà. nígbà wọn lọ́wọ́ wá ń gba tẹ́gùn mẹ́ẹ̀ tẹ́yìn dẹ́ẹ̀sì ó bá wá bẹ̀rù àmì Tani Ọlọ́run ò rán yàn kọ́ bẹ́ẹ̀ bí ọba rán yàn kọ́ bẹ́ẹ̀ àwọn ìyá rẹ̀ ní kọ́mọ́sàsù pilẹ̀ kọ́mọ́sàsù parágbé mi lọ detention gbà yẹn ti padà dé oṣù kan sígbà yẹn mo pè ní ìyá mi jáde láyé náà. Allahu Akbar. Kí láwọn. ìyá tí mo fi ilẹ̀ tí ò sí kì. àtàkẹ́ńsà pé ọmọ mi ń bẹ ní ojú ọwà ó ti mú kí n tó dé náà. La ilaha illallah. ẹ̀wọ̀n wá jẹ́lé ni. La ilaha illallah. ẹ wo ní condition tí ìyá tó bí Tani Ọlọ́run wà ẹsẹ̀ lórí hílà yìí lo. ẹ̀ẹ́dẹ̀ wá wò yẹn
kẹ́ẹ̀fì jẹ́ gbogbo wọn panupọ̀ ká bá ọmọ yìí bẹ̀bẹ̀ pé o ti tá sí àgẹ̀rẹ̀ o ti kọlu àwọn tí ò yẹ kó kọlu àwọn kan wà tí Ọlọ́run bá sin tó kẹ́ wọn lẹ̀ ní ẹgẹrẹ mìtì má kọlu wá. àwọn àlẹ́ ulama huwa rasatul anbiya bẹ́ẹ̀ náà lẹ pásítọ̀ tó dúró pẹ̀lú òótọ́ àwọn babaláwo náà ti ń sòótọ́ náà wọ́n kọ́ ló kálukú máa ṣe tiẹ̀ lọ́nà tó bá ṣẹlẹ̀ ṣe. wọ́n afarakọ́ bá bu ayà ní ìṣẹ̀ kàkà kan jó ṣe sọ́ọ̀rì wọ́n ní gàrànyà kẹta kọ́ má bẹ̀rẹ̀ àbà. okùn yẹn wá ń lọ mọ́ lẹ́sẹ̀ sí. ìgbà bá ṣe yín káṣí àǹtí yẹn dá sọ́rọ̀ yẹn ń gbà yẹn tí gbogbo ayé ti gbẹ̀bẹ̀ wúgbò lọ́rí bàbá ń bá àríkà wọ́n ti gbà tó ń jẹ́ kọ́rọ̀ yẹn ó tán bẹ̀rẹ̀ wọ́n bọ́ ta àdmí ìrádàràdà àdáńkà ó ti sọ̀rọ̀ látẹ̀wọ̀n owó ni wọ́n mọ̀ bó ń bẹ̀bẹ̀. ọ̀dà ìgbà wà bẹ́ẹ̀ nǹkan báyìí nìyẹn tí wọ́n mọ iye kéṣì tó wà lọ́rùn rẹ̀ ni. ó pọ̀ o. a máa lẹ́yìn ẹṣẹ̀ ẹjọ́ ó ṣe sọ́ọ̀rì ẹ máa ní ọmọ ṣe sọ́ọ̀rì ẹ̀wọ̀n wá jẹ́ di nìkan. ẹ wo bínú ni ìwé dápẹ́ bá wa dárí ìwé bá wa gbogbo lọ́rin pátápátá àti gbogbo àfa pátápátá wo tọ́lọ́ àti tàbẹ́bọ̀ kánbà kọ́ bá wa dárí ìjì. o ṣe omíyalé adúgbò ọ̀sálà oníràgbà kò mọ́ o. nígbà kéèsì àwọn omíyalé brọ́dà mi tó pè yìí tó gbé wọn làbújá wọn à rí oòrùn ṣó pààyàn ni ṣó rẹ́pù ni ṣó fàdíyà ni ṣó ṣàmúrọ̀bà ni ṣó ṣègbà ni you dey play wọ́n sọ fún yín ẹ gbọ́ ẹ yóò mọ̀ wípé Allahu Akbar kabira Allahu Akbar kabira Allahu Akbar kabira ọlọ́run jẹ́ gbọ́n o ọláì ọlọ́run jẹ́ gbọ́n pátá continue ká jágbó agbó ẹdí nàìjíríà ẹ fún wa ní training ni gbogbo ìwà tí ẹ ń pátá ẹ fún wa ní training ni. training wo. ẹ ń sọ fún wa pé ká jí. ẹ má sùn jí. wípé àgbọn tó. jí má sùn. ẹ ń sọ fún wa pé àgọ̀ ẹ sọ fún wa pé ẹ gbọ́n jù wá lọ. ẹ ìgò up till now náà ẹ sì gbọ́n náà up till now náà ẹ gọ̀gán ẹ̀dẹ̀ tó ẹ gbọ́n up till now. Al-Fulani. náà. ẹ gbé èèyàn títí. ìjọba gan á sọ fún yín pé ìtẹ̀ṣe tó ẹ má pàlù jẹ́ mọ́ òun lọ. ìjọba ò ní sọ pé tó èrò ti pọ̀ tí ń rìn títí ju o ìjọba gan wá bí táwọn yóò fara pamọ́ sí palliative ni ò tó àwọn èèyàn o palliative gan ni ò tó àwọn èèyàn yìí o bí kí ìjọba lọ fi yín pamọ́ kí ẹ lọ pamọ́ síbi kan ìjọba ń fẹ́ o wàláhì inú ìjọba ó dùn ní o inú ìjọba máa dùn ní o sẹ́ni bí ìjọba bá ti jí làárọ̀ báyìí tó bá rí èrò rẹpẹtẹ lóṣòdì tó rí èrò rẹpẹtẹ ní ọjà Kánò tó rí èrò rẹpẹtẹ lọ́jà Kaduna tó rí èrò rẹpẹtẹ nìbàdàn ìjọba pé ó àwọn olóyè tó jí lé ní palliative yìí ò tó wa inú ìjọba ó dùn ní o tó bá ń gbọ́ pé ó ti lọ ẹ lọ́ ń lọ yìí tèfètèfè inú a kàn máa yà wá tá a kú lórí títì ní aláì ẹ gbọ́n rárá. that is to say bí àwọn bá ṣe ń gbé wọ́n ti gan pa eléyìí làwọn máa gbé tọ̀hún kò sí nǹkan méjì on a mission of shutting down the oníṣẹ̀ṣe mission àti shut up oníṣẹ̀ṣe òun ni mission wọn. Al-Fulani kò sí champion forever. ó sọ lẹ́ẹ̀kan sọ́jọ́ ká tó padà sẹ́yìn. lọ́mọ yẹn kò sí champion forever. èmi ló ń la kọmọ lórí wa wọn. ìgbà ló nígbà ń lò ìgbà tó bá wá lò yẹn ó wá dìpẹ́ǹdì lórí tó bá ṣe lò ó sí nítorí bó ṣe ń lò gba yẹn ní àwọn kan tí ń wà tí wọ́n ti ń dìvẹ́lọ́pù ti wọn lọ́wọ́ ṣé rí gbogbo ìwà tí ẹ̀ ń wù pátá ẹ̀ ń fún wa ní training ni. ọlọ́run jẹ́ gbẹ́kọ̀. gbogbo ìwà tí ẹ̀ ń wù pátá ẹ̀ ń fún wa ní training ni. ẹ̀ ń sọ fún wa pé ká jí wípé àgbọn tó ẹ̀ ń sọ fún
gọ̀ ẹ sọ fún wa pé ẹ gbọ́n jù wá lọ. Wàláhì ẹ̀gọ̀ náà ẹ pé yẹn ni ẹ̀gọ̀. Al-Fulani. Ẹ gbé èèyàn títí ìjọba gan á sọ fún yín pé ìtẹ̀ṣe tó bá jẹ́ mọ́ òun lórí. Ìjọba ò ní sọ bẹ́ẹ̀ o, wọn ní sọ bẹ́ẹ̀ o. Ìwọ́kọ́ gbàgbé yẹn. Àwọn judiciary gan ni wọ́n máa dùn ní ẹ̀mí ló náà rẹ́jọ́ dá. Wọn ní sọ bẹ́ẹ̀, wọn ní sọ bẹ́ẹ̀, wọn ní sọ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ gbé èèyàn títí ìjọba gan á kébò sílé yín lórí pé ẹ má bàlújẹ́ mọ́ òun lórí. Kí ló ń jó yín lọ́wọ́ tẹ̀ fi jólẹ̀? Ìyá wa náà. Gbogbo ọlátẹni náà bára lẹ fi ń gbé àkáǹtì nọ́mbà lẹ fi ń gbé sórí ayélujára lójoojúmọ́. Wá dá fẹ́ o ti àrán mi létí ẹ jọ̀ọ́ ẹni tá a fẹ́ gbowó fún ẹ jẹ́ nfa card number lẹ̀ torí Ọlọ́run ẹni tó wà ní prison yẹn o kì í ṣe ta lọ́lọ́run o yóò dà fún ọ ṣeun ìwọ ló rán mi létí gan owó ẹ kù díẹ̀ tí ó fi pé owó ẹ kù 270 owó ẹ kù 270 2075 ó ṣe 20775440558 UBA ó ṣe jàre yóò dà fún ọ mo ti gbàgbé tẹ́lẹ̀ ó ṣeun ẹ dákun ogun tọ́lọ̀ bá fọ́ kálukú lágbára ẹjẹ́ àgbà bára fẹ́ nìyẹn ẹ jọ̀ọ́ ojú òní tì yín ẹ dákun ẹjẹ́ àgbà bára fẹ́ nìyẹn abẹ́ yọ ẹnìyẹn prison ni 270,000 lówó ẹ̀ kù ẹ jọ̀ọ́ ẹjẹ́ àfi eléyìí ká fi eléyìí sáré gba bára yẹn ìyá wa Ọ̀ṣun rí ń tọ́ òun ló ń sọ bẹ́ẹ̀ tí mo ti gbàgbé tẹ́lẹ̀ ìyá rán wa létí gbogbo tọ́lọ̀ bá fọ́ká lóko wa lágbára iṣẹ́ Ọlọ́run ló délẹ̀ yìí ká lè mọ̀ páwà mùsùlùmí olówó ni wá ká lè mọ̀ páwà mùsùlùmí aláàánú ni wá ẹni tọ́jọ́ tó wọn àti yóò sún mọ́ lé látijọ́ yìí ṣe gbọ́n kankan pa ẹ̀ tí wọ́n ti bá ṣe gbé àkáǹtì síta tó tánà fẹ́ gbowó fún tọ́ ìlú náà rí wọ́n rí 35,000 ẹ̀ máa yẹ táwa gbà fún ìyá Ọ̀ṣun gba ṣọ́ọ̀bù gba lé gba gbọ̀ngàn gba mọ́tò gba mọ́kà gba mọ́ṣáláṣí ẹ wá ní ká má bínú wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí 270,000 yẹn pé lè ní ojú òní tì yín lágbára Ọlọ́run ká tó kó lórí ètò kí 270,000 yẹn pé ká wá sọ fún Ọ̀ṣun rí ń tọ́ pé sórí báyìí o ara bára tó láwá gbárí o ẹ jọ̀ọ́ tọ́lọ̀ bá fún kálukú alágbára ó yá àwa 900 láwà ní line báyìí táwa 900 yìí tá a bá dá 2,000 mọ iye tó jẹ́ àbí tá a bá dá 1,000 gan mọ iye tó jẹ́ ó yá. Forever lọ́mọ yẹn kò sí champion forever. Champion. Ìgbà ló nígbà lò. Ló gba ara mi o. Ìgbà tó bá wá lò yẹn ó wá dìpẹ́ǹdì lórí tó bá ṣe lò ó sí. Nítorí bó ṣe ń lò gbà yẹn ni àwọn kan ti ń wà tí wọ́n ti ń dìvẹ́lọ́pù tiwọn lọ́wọ́. Ṣé rí gbogbo ìwà tí ẹ̀ ń wù pátá ẹ̀ ń fún wa ní training ni. Sẹ́yìn yìí lè gbẹ́kọ̀ọ́ báyìí. Ìwà tí ẹ̀ ń wù pátá ẹ̀ ń fún wa ní training. Wàhálà ẹ̀ lè gbẹ́kọ̀ọ́ tó rẹ́gọ̀. Ẹ ń sọ fún wa pé ká jí. Má sùn. Wípé àgbọn tó. Ẹ̀gbọ́n ẹ̀ lè gbẹ́kọ̀ o. Ẹ ń sọ fún wa pé àgọ̀. Wàhálà ẹ̀ gọ̀. Ẹ sọ fún wa pé ẹ gbọ́n jù wá lọ. Wàhálà ẹ̀ gọ̀gan. Bẹ́ẹ̀ bá gọ̀ ni ẹ̀ ní fọmọlọ́mọ lẹ́nu ẹ̀wọ̀n. Al-Fulani. Naam. Ẹ gbé èèyàn títí ìjọba gan á sọ fún yín pé ìtẹ̀ṣe tó ẹ má bàlújẹ́ mọ́ òun lórí. Wàhálà àwọn lè sọ bẹ́ẹ̀. Inú wọn ó dùn ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Oúnjẹ ó tó àwọn atakùn tá a jẹ ni. Ẹ gbé èèyàn títí ìjọba gan á kébò sílé yín lórí pé ẹ má bàlújẹ́ mọ́ òun lórí. Lọ́dọ̀ àwọn afẹ́mi láwọ̀ dùn wọ́n lè fún mi ní ON nígbà yẹn. Kí ló ń jó yín lọ́wọ́ wọ́n lè fún mi ní ON. Jẹ́ kí n sọ àṣírí kan tí òye yín fún yín láàárọ̀ yìí. Màá sọ nǹkan fẹ́ tí ò yẹ o. Ṣé àdúgbò gbogbo kéèsì tá à ń ṣe yìí? Ẹ ń wo kéèsì ta lọ́lọ́run bí àwàdà. Ẹ ń wo kéèsì ta lọ́lọ́run bí àwàdà. Màá sọ àṣírí kan fún yín láàárọ̀ yìí. Kò yẹ kí n sọ lórí afẹ́fẹ́ àmọ́ màá sọ.
kẹ́ lè mọ̀ yí pé ọ̀rọ̀ yẹn ti kọjá bẹ́yìn ṣe lérò. Mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra. Ẹ ń wo kéèsì ta lọ́lọ́run bíi pé Ìlọrin Ìlọrin ló ń bájà. Kéèsì ẹ ti kọjá bẹ́yìn ṣe lérò. Public disturbance ni o. Ó fẹ́ dá ìjà ìsínlẹ̀. Àwọn tó jù wá lọ wọ́n ránṣẹ́ pé níbi tó wà yẹn Ọlọ́run gbọ́n tí mo sọ fún yìí. Tíjọba aṣíwájú ó fi tán wọ́n lọ tọ́jú ẹ̀ sí ìkànnì. Òdodo ọ̀rọ̀ mo sọ fún ọ. Kò yẹ kí n sọ àmọ́ mo sọ tí torí kò sí tí ó ṣẹlẹ̀. Lẹ́yìn Ọlọ́run àtọfọlọ́run. Lẹ́yìn Ọlọ́run àtọfọlọ́run. Ó fẹ́ dúgun ẹ̀sìn lẹ̀ ni. Wọ́n ránṣẹ́ pé àwọn tó jù ọ lọ wọ́n ránṣẹ́ pé àṣẹ ni wọ́n pa fún correctional center tó wà ńlọrin. Ó di lẹ́yìn táṣíwájú bá parí ọdún 8 ẹ̀. À ń sọ fún yín ẹ̀gọ́. Mo dẹ̀ ń pa bí ẹ̀nà mo ń pa bí àwàdà fún yín pé wọ́n bá yín kọ́ ẹ̀ ń parẹ́. Sórí iye báyìí tó wà ń bí. Lọ Nnamdi Kanu dà. Ó di lẹ́yìn ìjọba. Àwa ń sọ fún yín ẹ gbọ́. Ìbá má tó báyìí fún yín. Mo sọ̀rọ̀ kan níjẹta, mo ní màmá ta lọ́lọ́run ìjáde tẹ́ jáde late. Àwọn èèyàn kárí jáde tó jáde lénìí tó ṣe fídíò lémi lórí. Ẹni tó juni rọ́lẹ̀ juni nù fa wàláhì tàláhì. Ní òní threatening ẹ o. Mi threatening yàn. Mi rẹ̀ ẹ̀rẹ̀ lè gbọ́ ọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu mi. Bí ìbá sọ̀rọ̀ ta lọ́lọ́run yìí àti Islam yìí nígbà tí mo rí pé ẹ̀dẹ̀ wọn máa tẹ̀wá lójúmọ́ tẹ̀wá lókè ń jáde. Prógámù tèmi ṣerú eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó yẹ kẹ́ ẹ mọ̀. Prógámù tèmi ṣerú eléyìí tẹ́lẹ̀. Prógámù tèmi ká fáwọn èèyàn gift ká ṣe gbá ká ṣàwò. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà. Ẹ̀wọ̀n yẹyẹ Islam. Ọmọ àlè èèyàn sì ni yóò máa fọwọ́ sùjú ilé bàbá ẹ̀. Ẹ̀ ń bú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀ ń bú Al-Qur'an. Ẹ̀ ń bú Kaaba. Ẹ̀ tó wá ń bú àwọn bàbá mi. Ẹ̀pẹ́ bá ti bú ẹ̀mí àlọ́rin, ó ti bú mi. Al-Fulani ni ẹ̀mí àlọ́rin, Al-Fulani ni mi. Mo wà nínú róòlù ẹni tó lè jọba àlọ́rin. Mo ṣe wà yìí. Mo wà nínú róòlù ẹni tó lè jẹ ẹ̀mí à. Torí àwa lọ́mọ bá wà. Mo wà nínú róòlù ẹni tó lè jẹ ẹ̀mí à mo ṣe wà yìí. Tí o bá gbọ́ ọ̀rọ̀ tó gbọ́ òun. Gbẹ̀yìn tẹ́ jẹ́ followers wa, ǹjẹ́ mo bú ẹ̀sìn kankan rí lórí program yìí? Mi ò tako Christian rí, mi ò tako kíní kan rí, mi ò àwọn bá ti wá lọ ni, ó ti wá di wípé ẹ wá fẹ́ sọ gbogbo wa di, ẹ fẹ́ sọ wá di amùkúnmẹ́kọ. Dẹ̀ ń tẹ́ wa lójúmọ́lẹ̀. Kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn Ọlọ́run o. Kò sí irọ́ tẹ́ lè wẹ́ pa mọ́ mi láyé. Kò sí irọ́ tẹ́ bá wẹ́ pa mọ́ mi láyé. Ọlọ́run máa fi dégéètì mi ni yóò fà mí yẹ báyìí ni. Bí ọ̀rọ̀ tèmi àti màmá mi aládùbáríkà kan tá à ń sọ léni. Àwa tá a bá jọ ọmọ máàcì báyìí wọ́n máa ń ti ọ̀ràn mọ́ wa. N fi yé. Díẹ̀. Sáwọn èèyàn ti ń fún wa lówó èmi jẹ́ kọ́ wó ọ̀yàn ní ṣùgbọ́n dákẹ́ náà jẹ́ kí n kọ́ wó bí àwọn èèyàn ti ń fún wa lówó á dá fún yín jàre. Àwọn èèyàn ti ń fún wa lówó mo ti rí 5,000 kan mo rí 2,000 kan mo rí 1,000 kan another 5,000 kò ní bàjẹ́ fún yín ó yá
5,000. Idris Owolabi kò ní bàjẹ́ fún yín. Zakaria Ayila 2,000. Isa Abdurrahman 1,000. Lawal Mahmoud Shola 5,000. Ó dé ló báyẹ̀. Ó di 13,000. Tàrí báyìí. Ẹ jọ̀ọ́. Ẹ bá wa fowó sórí àkáǹtì yẹn. Basi ọmọ tó dé ẹ ṣé. Continue. Gbogbo ọlá tẹni náà bára lẹ fi ń gbé account number lẹ fi ń gbé sórí ayélujára lójoojúmọ́. Òun náà la fi sí i. Iṣẹ́ kí lẹ kọ́. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin èèyàn ó ti pè mí níjà báyìí o. Ẹ máa dojú tì mí o. Ó ní bára la fi ń ṣe o. 270 la nídìí o. Ó wá yẹ ká jẹ́ kó yẹn pé o kí n wá sọ fún pé bára wa pé wa o. 270 la nídìí o. 13,000 la ṣe rí yìí. Ẹ fún wa lówó torí tọ́lọ́hun. Ojú ò ní tì yín. Fún ẹni tó wà ní prison yẹn. Please. Ọlọ́run bá mi yóò fi rajà rí fún yín o. Ilé ìwé bo lẹ lọ. Ansar Islam Secondary School ni mo lọ. Mo lọ sí Ansar Islam Primary School, Ansar Islam Secondary School. Mo dẹ̀ lọ máa do Zumura tó yàdà bí ìyá. Mo dẹ̀ sí kọ́ọ̀sì ọdún méjì ní Wami ní Saudi Arabia. Tó ti yé, kí ló tó kù? Nítorí Nàìjíríà ti di ìlú tó jẹ́ pé a ò tiẹ̀ béèrè lọ́wọ́ ara wa wípé ẹ̀sìn Kristẹni yìí, ẹ̀sìn Mùsùlùmí yìí, kí ni àwọn nǹkan tí ó gbé ṣe nínú ayé wa? Àráyè ni ò já béèrè ní tààrán pọ̀. Nǹkan tààrán pọ̀ ju ká mọ béèrè lọ́wọ́ ẹ̀ ni. Àráyè ni. Àwọn nǹkan wo ni nǹkan tí àwọn nǹkan yìí mú wá fún wa? Ó mú nǹkan gidi wá fún wa o. Aṣọ tí mo wọ̀ sọ́rùn yìí. Àwọn baba ńlá mi ló invent. Baba ńlá rẹ̀ wo iléeṣẹ́ wo lè ṣe aṣọ baba ńlá rẹ̀? Iléeṣẹ́ wo ni lè ṣe aṣọ ńlá baba ńlá rẹ̀ tí wọ́n dálẹ̀? Àwọn baba ńlá rẹ̀ wo náà dálẹ̀ sí aṣọ lẹ̀? Baba ńlá rẹ̀ wo náà invent ẹ̀? Àwọn baba ńlá rẹ̀ wọṣọ ni. Ẹ ló mú wa lórí program. Àwọn baba ńlá rẹ̀ ń dá sí aṣọ lẹ̀. Tí mo wọ̀ sọ́rùn yìí kì í ṣe aṣọ wọn nílẹ̀ Lárúbáwá. Ẹ wá gbà mí. Aṣọ tó wà ní. Àwọn baba ńlá mi ni wọ́n pe ewé yìí ní ewé òwú. Ló wá parí o. Tí wọ́n dẹ̀ mú tí wọ́n fi ṣe aṣọ. Ó parí o. Télọ̀ wo ló bá wọn rán? Àwọn baba ńlá mi ni wọ́n discover iyùn. Tí wọ́n dá èèwọ̀ sí tí wọ́n fi ń ṣe ẹ̀ṣọ́. Àwọn baba ńlá rẹ̀ try o. Al-Fulani. Naam. Kí wá ni ẹ̀sìn yín ṣe fún mi? Ṣé ẹ dákẹ́nu ẹ? Ẹ̀sìn mi ló mú technology wá. Ẹ̀sìn mi mú ká máa kọ́ ká máa kà. Ẹ̀sìn mi ló mú wá. Torájú ojú ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ti ń kọ́, ni wọ́n ti ń kà. Ó ti ẹ̀dá táwọn baba ńlá rẹ̀ mú iyùn wá. Tán mú ewé àti òwú wá. Àwọn baba ńlá rẹ̀ náà try. Wọ́n try. Try o. Ẹ̀sìn tèmi ó mú light ìmọ́lẹ̀, ó mú wá, ó mú peace wá, ó mú àlùbáríkà wá, ó mú ọ̀làjú wá. Ẹ̀sìn mi mú wá pé kí n má gbé kọ́ọ̀pù kalẹ̀, kí n má forí balẹ̀ fún pé Ọlọ́run mi nu. Ẹ̀sìn mi ló mú wá pé kí n má gbókúta kalẹ̀, kí n má tọ́ ipolé lórí. Ẹ̀sìn mi ló mú wá pé kí n má torí pé mo fẹ́ travel kí n wá kó irin kalẹ̀, kí n wá ní mo ń bọ Ògún. Àwọn nǹkan tó mọ́ tó dá lẹ̀sìn mú wá. Ẹ̀sìn mi ló mú wá pé kí n má jẹun tó dọ̀tí, kí n má jẹ lẹ́dẹ̀ nítorí pé nǹkan tó dọ̀tí ni. Ẹ̀sìn mi mú wá pé kí n má jẹ ajá. Ẹ̀sìn mi ló mú wá pé kí n múra dáadáa, kí n fọ́ ságbádá ńjọ́ Sátọ̀dé. Àwọn nǹkan tẹ̀sìn mi mú wá gbogbo dàgbọ́n o. Ẹ̀sìn mú pé kí n ṣàlùwàlá, kí ìmọ́lẹ̀ Ọlọ́run máa jáde lójú mi. Ẹ̀sìn mi ló mú wá pé tí mo bá rí jẹ kí n gbà pátọ̀dọ̀ Ọlọ́run ni, tó bá kù díẹ̀ káàtó kí n gbà pátọ̀dọ̀ Ọlọ́run ni. Ẹ̀sìn mi wá mú wá pé kí n má gbà páyé ń ṣe mí. Oye àbí òye. Continue. Kí ni ẹ̀sìn yín ti dálẹ̀? Gbogbo
gbogbo nǹkan tí àwọn baba ńlá tèmi àwọn irúnmọlẹ̀ tèmi tí wọ́n gbé wá. baba ńlá rẹ ló ṣe mọ́tò baba ńlá rẹ ló ṣe mọ́tò baba ńlá rẹ ló ṣe mọ́tò tó ń gun wọ̀ ṣe baba ńlá rẹ ló ṣe fóònù tó fi ń ṣe Facebook àwọn baba ńlá rẹ àwọn baba ńlá rẹ náà ló tún sọ pé kó mọ lákọ mọ́ mi lórí aláì ìwà àtàwọn baba ńlá rẹ wà láì gbádùn yàtọ̀ Ọdúnládé Adékọ́lá bá ń gbọ́ ó rẹ̀ jù. Al-Fulani ní ìtọ́jú àkọ́bí. Aṣọ ohun mi wọ́n discover ẹ̀ pé ó ṣe ń wunṣọ wọ́n bẹ̀rẹ̀ sí ní hun òfì wọ́n bẹ̀rẹ̀ sí ní fi hun aṣọ wọ́n kúrò ní orí pé à ń fi ewé bora. Ẹ̀rí pàṣọ tèmi ò papọ̀ mọ́ aṣọ tí wọ́n ní Saudi. Aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ní bólódùmarè ṣe fi ra ẹ̀hán oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Láìjọ tí máa rí ẹ lórí social media àlẹ́ aṣọ kan tí máa rí lọ́rùn rẹ̀ rí aṣọ ìyọ̀kan yìí náà ni ó ṣe. So àwọn baba ńlá tèmi wọ́n ṣe nǹkan nínú ayé. Wọ́n try. Àwọn baba ńlá mi wọ́n mọ̀ wípé tí a bá gé igi tí a bá gbẹ́ igi tí igi yẹn bá gbẹ tá a bá gbé sórí omi á lè fò sórí omi. Ìyá àmàlà rẹ̀ try yìí o. Ọ̀nà wo òun ni a fi ń lọ láti inú ìlú kan wọ́n sì lù kàn pẹ̀lú ọkọ̀ ojú omi bí kì í ṣe tàwọn alálẹ̀ tèmi. Àwọn alálẹ̀ rẹ̀ wò kó gbẹ́nu ẹ̀ dákẹ́ ṣé àwọn baba ńlá rẹ̀ ló kọ́ wáyé ni àbá nẹ́bì Noah àwọn baba ńlá rẹ̀ ló sọ kọjú omi ànábì Noah ṣe Noah sọ so okay Ayuba ni Job kí ni English ànábì Noah náà ni àbí nígbà tó lọ́wọ́ fẹ́ pa eré kiri àdá ànábì Noah kọ́ ní ọkọ̀ kọjú omi so àwọn baba ńlá rẹ̀ là ànábì Noah ọmọ yìí máa fọ́ ni o. Ọ̀sùn mú tọ́ yìí apanilẹ́rìn ni ẹ àwọn baba ńlá rẹ̀ ló mọ́ kọjú omi wá bẹ́ẹ̀ ni náà baba ńlá rẹ̀ kẹ́ ló ṣe Titanic. Oh my God. Ọlọ́run bá sọ wá o. Ayé wo làwọn bára wa ìwà ìdòrí Ọlọ́run o. Àwọn baba ńlá rẹ̀ ò mú pizza wá. Àwọn baba ńlá rẹ̀ wọ́n mú sensation wá. Wọ́n mú Chicken Republic wá. Orí àwọn baba ńlá rẹ̀ ti múná lọ. Aláì ọmọ yìí ó fọ́ nìgan wà tá baba ńlá rẹ̀ yìí ó fọ́ nìgan. Ọmọ yẹn lọ kí sùúrì jàre tó bá ti lálẹ́ máa kọ́ntínú pẹ̀lú àwọn baba ńlá rẹ̀ so gbọ́ tó bá ti di lálẹ́ èmi àtàwọn baba ńlá rẹ̀ á jọ kọ́ntínú ara wa. Aláì Miftahudeen Rasheed Al-Hazalan ẹ jẹ́ lọ kí zuri tó bá di lálẹ́ á pàdé kémi àtàwọn baba ńlá rẹ̀ kájọ mú nǹkan lẹ̀ lálẹ́ orí báyìí nìsí àwọn baba ńlá rẹ̀ tó múná lọ iná táwọn ará ń lò jẹ́jẹ́ àwọn baba ńlá rẹ̀ wọ́n tún wá múná wa lọ. Ọlá àwọn baba ńlá rẹ̀ ò ṣe é dá o wọ́n ṣe é dá rárá o wọ́n ṣe é dá. Ẹ wo Ọlọ́run bá mi ṣàánú gbogbo ẹ̀yin tẹ́ join wa lé ní ẹ jẹ́ káwọn baba ńlá tiwa náà lọ dákẹ́ ẹnu ẹ jẹ́ káwọn baba ńlá tiwa náà lọ kírun ẹ dákun another 2,000 Abdulaziz another 5,000 Karim Kamaru Abiodun oníbàjẹ́ fún yín o ẹ ṣe àdúpẹ́ ọba tó ní àánú lọ́dọ̀ abá mi ṣàánú yín ẹjọ́ ní agbára tọ́lọ́run ẹ ní mọ̀nira ẹ ní mọ̀ṣì òṣì ò ní mọ̀ yín ọlá àti tóbi Ọlọ́run ọlá agbára ẹ ọlá ògo ẹ àbí Ọlọ́run ọba alágbára fún gbogbo ẹ̀yin tẹ́ join wa lọ́sàn yìí
káànù ọlọ́run kó jẹ́ tiyín kó rere jẹ́ tiyín kálùbáríkà jẹ́ tiyín another 1000 Salau Mujidat ní máa padà sí aburú ọlá àti tóbi ọlọ́run ọlá agbára ọlọ́run ọlá ògo ọlọ́run àbí ọlọ́run ọba alágbára fún yín gbogbo bí tẹ́ bá rìn sílẹ̀ ní àánú ní kẹ́ bá pàdé ọlá àti tóbi ọlọ́run ọlá agbára ọlá ògo ẹ̀ àbí ọlọ́run ọba alágbára gbogbo ẹni tó wà nù nira ọlọ́run kò tú wálẹ̀ àbí ọlọ́run ọba alágbára gbogbo ẹni tí ò lálàáfíà kò fún wa lálàáfíà àbí ọlọ́run ọba alágbára gbogbo ọ̀nà tí ọ̀tá bá wù kí ọwọ́ tá bá gbé láyé ká fọ ara wọn ṣera wọn ni wala hawla wala quwwata illa billah àwọn ọmọ wa kí wọ́n ṣoríire àwọn ọkọ wa àwọn aya wa kí wọ́n ṣoríire wala hawla wala quwwata illa billah ẹ dákun ẹ má gbàgbé ìdásí tọ́lọ́run yìí ẹ ràn wá lọ́wọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.